àdàbẹ̀ tó ń pò gèdè bí pé ẹyẹlé ògbọ́ ẹyẹlé gbọ́ o má fi ìṣòro tiẹ̀ torí o dárúkọ mi náà dẹ̀gbẹ̀dọ̀ dárúkọ ẹ̀ má ṣe kíni má fi ìṣòro ìgbésí ayé ẹ̀ kó fi kan ti wálé mi ò bá torogún wáyé ẹ má fẹjọ́ mi sùn kẹ́ ẹ má fẹjọ́ mi sùn kẹ́ ẹ má fẹjọ́ mi sẹ́ni tí ò fẹ́ràn mi ọ̀rọ̀ mi ti dọ̀rọ̀ yín lọ́rùn mo ti ẹja tìlápíà ni mí bó o bá jẹ mí ní ìjẹkújẹ máa hẹ́ ẹ lọ́rùn ikú ni bí tìlápíà bó ṣe dùn tó yẹn ẹja kan tó máa dùn ni tó lọ́ṣọ̀ ó soft lẹ́nu ó lọ́ra lẹ́nu gbogbo ẹ̀ lóní ṣùgbọ́n tó bá bí èèyàn kan rí lọ jẹ tìlápíà ní rush tó bá hẹ́ ẹ lọ́rùn wàá dí ọ̀run kó ọ̀run àrímábọ̀ a ní gbogbo igi ló tẹríba fún gi alákẹ́dùn kárílé ẹnìkan kì í faṣọ oṣù dìkú èmi lànìjọ náà aborílẹ̀ pẹ̀lú tó pè lọ́rùn tí ò jẹ́ tí mo dáṣọ péńpé tí mo fi ṣọwọ́ ránṣẹ́ sí yín ariwo ọjọ́ kì í pọjọ́ òkìkí yànmùyànmù kì í poṣù ẹ kàn ń perí mi níbi káàkiri gbogbo ìgbésí yín tẹ́ ẹ ní lórí wálé àlè gbogbo àṣìṣe ọwọ́ yín tó yẹ pé wọ́n gbé àfíà sódì di DRY léyìn lọ́wọ́ ẹ fail nítorí self center tẹ́ ẹ ní lọ́wọ́ ẹ fail nítorí pé self center wọ́n ní gbogbo ẹlẹ́jọ́ máa ń túlé ni wọ́n ní ẹyẹ ní pẹ́yẹ ẹnu ẹyẹ lẹ́lẹ́gà ló fi kọ́lé ló fi túlé ara ẹ̀ka ẹnu ara yín fún ara yín báyìí lẹ́fi tú gbogbo nǹkan tẹ́ ń ṣe ká adẹ ti pa á láriwo gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ DRY wọ́n dìbò wọn náà fẹ́ yín nínú kábínẹ̀tì màmá ń defend yín kì í ṣe democracy là ń play tó bá jẹ́ pé ìjọba ń tiwa kò yẹn sìn ni màmá wá láti wá bá wa lò màmá tẹ́tí lẹ́kọ̀ọ́ màmá gbọ́rọ̀ táwọn èèyàn ń sọ pé fit ẹnìkan ò yọ yín kò nínú IYP fit nítorí self center gbogbo nǹkan lẹ́kọ́ mọ́ra alákọ̀ọ́kọ́ ohun tó tẹpo sínú aṣọ àlá yín púpọ̀ jù tó sọ yín dẹni yẹpẹrẹ láwùjọ àwọn èèyàn láwùjọ àwọn ọmọ Yorùbá òun lẹni nǹkan àkọ́kọ́ irọ́ pípa ó sọ yín di ẹni yẹpẹrẹ kí ni mo sọ yìí irọ́ pípa kẹ́ ẹ máa parọ́ mọ́ àwọn èèyàn káàkiri ó sọ yín di ẹni yẹpẹrẹ bó tilẹ̀ wù kí irọ́ lọ lógún ọdún ni òtítà máa ń le bá lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀yin ilẹ̀ máa gbé ọ̀rọ̀ mo máa play voice message Olúṣọlá ń bí ilé ni ọ̀nà ìbò Olúṣọlá bó dẹ̀ jẹ́ kíní Olúkòsì àbí kí ló ti pè rẹ̀ máa play ẹ̀ kí Olúkòsì lẹ́yìn Olúkòsì wá di kí náà ti ń pè ọlọ́pàá mo mọ̀ pé ilé eléégún ló ti wá ilé eléégún orúkọ yẹn Olúkòsì ilé eléégún ló ti wá oyè eléégún ni orúkọ àwọn eléégún ni mo dẹ̀ fojú wo ẹ náà níbi tí mo wẹ̀ ọ́ gbé òbájọ́ máa wórì torí Olúkòsì yẹn tàbí ọmọ Abẹ́òkúta oyè Olúkòsì yẹn Abẹ́òkúta orúkọ yẹn oyè eégún ni Olúkòsì ọlọ́pàá aláàgbà ìyá àgbọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ ẹ̀yẹn oyè orúkọ eléégún ni àwọn ọmọ arúkọ ọmọ àṣà àwọn ẹrúkù tọ̀dọ̀ta wa láwọn ẹ̀gbádò tó ń àwọn ìléwó ìṣàgá lọ́dọ̀ tiwa tó ń ṣe eégún lọ ní ọ̀dọ̀ tiwa wọn kì í parọ́ bí wọ́n ṣe ń parọ́ yìí ó di kíníkíní ti pè é ó dójú ti gbogbo àwọn eléégún kì í parọ́ torí àṣírí wà lọ́wọ́ wọn eléégún kò kì í parọ́ Olúkòsì tiẹ̀ yìí onírọ́ ni ẹ ohun mẹ́ta tẹ́ ẹ gbé dání pé ẹ̀ẹ́dìídì rọ okùn rọ ẹ̀ẹ́gbé lọ kọlu yàn lórí àṣìṣe yín tẹ́ ẹ mọ̀ pé ẹ fail màmá gbéṣẹ́ fún yín ni wọ́n ní kẹ́ ẹ ṣe bá wọn ní kẹ́ ẹ ṣàwo gbogbo àfíà tán gbé mẹ́tẹ̀ẹ̀ta lé yín lọ́wọ́ èwo lẹ ṣe tẹ́ ẹ sọ sí ìdínbẹ̀ the last one tó yẹ pé kẹ́ ẹ ṣe láṣeyọrí aṣọ àmì ló kúnlẹ̀ tẹ́dí nígbà tí commandant ò sí nílẹ̀ tó dẹ̀ pé rẹ̀ ní commandant wọn tó wá ti lè débẹ̀ rẹ̀ ti rẹ́ẹ̀dì tó bá ń wáwáwáwá òní dáfúláwájà òní jẹ́kẹ́nìkan ọdẹ mọ́mọ́ ọdẹ gbóyè lé lọ́wọ́ ọgbẹ́sẹ̀rù bá wọn fún lé lọ́wọ́ òun náà wá di ó kàn yẹ má pa ìyẹn náà ń wò bó ṣe ń pariwo bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ó kì í ṣe street boy tó bá jẹ́ pé ọmọ orí àdúgbò ọmọ orí kíní ó sì ń lókà ó sì ń bẹ̀ èmi pẹ̀lú ẹ̀ tí ń bá jọ jáde ń sìn màá kó èrò lẹ́yìn ẹ̀jọ̀ ẹ lọ torí pé mo jẹ́wé akóyọyọ èrò lẹ́yìn mi ni gbogbo ó sì ń bẹ̀ iṣẹ́ katakata tó ń ṣe bó dẹ̀ jẹ́ tírélà ló ń wà ìyẹn ni ó kì í ṣe ọmọ orí àdúgbò tàbí ọmọ orí títì ariwo nítorí pé ìgbà tó ń gbẹ wá táwọn ọ̀rẹ́ wa ti bí táwọn ṣe títí wọn lọ́hùn wọ́n dẹ̀ ní tí àbá rí wọ́n ní tí àbá ràdán a máa ń fòun dẹ̀ ṣẹbọ ni tá àbá ti ràdán a fòun dẹ̀ ṣẹbọ òun ló fà á
tán fi lérò pé bóyá ó dunlẹ̀ ó wá dunlẹ̀ ó dunlẹ̀ ọmọ Yorùbá àwọn ọmọ òmìnira 2022 wọ́n kó gbogbo amórì fún ẹ pẹ̀lú fẹ́ with love with everything wọ́n kó fún ẹ tán fi support ẹ ṣùgbọ́n nítorí self center ìmọ̀títara ẹni nìkan àìní sùúrù tó àti parọ́ máwọn èèyàn tẹ́ kì í ṣòótọ́ Ọlọ́run sí lẹ́yìn alábòsí Ọlọ́run sí lẹ́yìn àpòrọ́mọ́ni irọ́ yín ńgbà tó lọ́ máa mú gbogbo yín àtọ́nílé àti àlejò ńgbà tá a máa bẹ̀rẹ̀ ilẹ̀ lọ́kọ́ ní ká ẹ lọ pé ìyá ní ká jáde kí gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ indigenous Yorùbá people wọ́n ní ká ẹ lọ pé ilẹ̀ kẹ́ pé ilẹ̀ jáde ẹ lọ pa àwọn alálẹ̀ ẹ mọ̀ pé àwọn alálẹ̀ wà ní lórí ayé ẹ mọ̀ pé àwọn alálẹ̀ ohun à ń fojú rí ni wọ́n ohun tí a kì í fojú rí àfẹni tó bá wẹjú àfẹni tó náà bá mí ẹ̀mí ìmísí lára àwọn alálẹ̀ yìí náà kọ́ ní ká ẹ lọ pé níbi tí làákà yọ̀pọ̀ yín sọnù dé tẹ́ ẹ lérò pé gbogbo ìpè tẹ́ ṣe ń ṣẹ́ káàkiri yẹn ẹ kàn lérò pé ń ṣe lásán ẹ gbọ́ nínú àwẹ̀ Ramadan a tún wà nínú àwẹ̀ ọ̀pọ̀ ń gba àwẹ̀ ẹni tó bá wà nínú àwẹ̀ tó bá ṣépè ṣe rí òórùn ẹnu ẹ̀ ó dàbí àṣẹ ni bí pé kéèyàn lọ gbé confam olúgbòhùn tàbí kéèyàn gbé confam kí wọ́n ti ń pè gbẹtugbẹtu ju olúgbòhùn lọ tàbí èpè òun ni nítorí pé àwọn màláìkà àwọn áńgẹ́lì Ọlọ́run bó bá ti ń sọ̀rọ̀ jáde nínú àwẹ̀ gbogbo àdúrà tó bá ń gbà bíi pé magnet ni àṣẹ ni òórùn ẹnu ẹ tó fọnu tó ṣe kankan tó jẹun lọ síbẹ̀ òórùn tó rùn jáde lẹ́nu yẹn magnet ni tó bá fi ń gbàdúrà bó dẹ̀ gbọ́dọ̀ fi ṣépè fún yàn Ọlọ́run wa mú gbogbo yín ẹ dìídì mọ́mọ́ ìyá ní pé kẹ́ ẹ jáde kẹ́ ẹ lọ pé ilẹ̀ jáde kẹ́ pé ilẹ̀ kẹ́ pé ilẹ̀ ẹ mọ̀ wípé gbogbo rádaràda rédèrèdè tọ́pọ̀ yín ṣe lọ́wọ́ yìí ẹ lérò pé ẹjọ́ wálé àlí ni ẹ wo gbọ́kọ́ yín gbà àdá yín tó ń bókè dìtẹ̀ òkè òsùn òkè òjẹ́ òkè tó ń borí yín gbogbo yín ẹ sàá lọ́sàn ẹ sàá lóru ẹ sàá láàárọ̀ ẹ gbé lẹ́bọ ẹ lọ lójú ẹgbẹ́ ẹ lọ lójú nǹkankan ńgbà tí mi ò jẹ gbì náà mi ò jẹ gbì mi ò dẹ̀ lè kú gbì òun lẹ́jọ́ gbogbo àdó èpè yín tẹ́ ń ṣẹ́ ó fi ń di progress fún mi ní àánú lọ́lọ́run fi ń ṣe fún mi nítorí pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n rí mi dọ́ba wọ́n rí inú mi wọ́n rí ọkàn mi pé ohun tí mo ń fẹ́ ni òmìnira ilẹ̀ Yorùbá ni mo ń fẹ́ àlàáfíà àti ìṣọ̀kan fún gbogbo ọmọ Ògo Adúláwọ̀ gbogbo ọmọ IYP indigenous Yorùbá people àti àwọn tó tún gbé pẹ̀lú wa àlàáfíà pé kó má sí ogun kó má sí ọ̀tẹ̀ ni olóyè pé gbogbo ìpètè ń ṣe látijọ́ yìí kàkà kó jà mí àwọn alálẹ̀ ló ń fẹ́ dànù lójà àárín yín ló ń tìbọ̀ lẹ́ ń ṣiṣẹ́ ẹ mọ̀ wípé ó yẹ ká ẹ pàrọ̀ ọdún yín pẹ̀lú ọ̀dọ̀fin ó yẹ ká ẹ gbé làákàyè kalẹ̀ ó yẹ ká ẹ gbọ́ pọlọ kalẹ̀ ẹ náwó ẹ dáwó ẹ náwó lórí wálé àlè olómi ọ̀nà gé òòṣà fún ẹjọ́ mi ò lẹ̀ tí lọ́ fi sùn níwájú òrìṣà èyí tẹ́ ẹ̀kọ́ mọ́gì èyí tẹ́ ẹ̀kọ́ mágàdá ńgòdó ńkọ́ èyí tẹ́ fẹ́ sínú afẹ́fẹ́ èyí tẹ́ gbé lọ sínú odò ẹ bọ́ tẹ́ gbé ẹ lọ gbẹ́bọ̀ mi lórí ìta mẹ́ ń gbẹ́bọ̀ mi lọ sórí ìta mẹ́ta nítorí wálé àlè kúrúkẹrẹ yín nílé aláwo nílé olóògùn nílé àfáà nílé wòlíì olómi ìṣàdúrà abẹni máa kó àwọn màláíkà òjò gòkè àwọn áńgẹ́lì mímọ́ Ọlọ́run òjò gòkè nítorí pé àdúrà tó ń ṣe àdúrà aláìlọ́kàn mímọ́ ni ẹ òróòrò lọ́nà máa fún gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi ló máa fún mu mo jókòó mi jẹ́jẹ́ mo ń sọ ìtọ́jú òótọ́ ọ̀rọ̀ fún yín pé ọ̀pọ̀ èèyàn ló ń gbà lókè gbogbo akẹ́jà àjọ parapọ̀ kájẹ́ ká àlàáfíà kó jọba kó má sì pé lágbájá kan ló dítà mẹ́dù lọ́wọ́ ẹ wá ń lérò ká ẹ̀yin nìkan ẹ̀yin minority láàárín àwọn majority ẹ lérò ká ẹ lè suppress wọn 19 tó náà wọn ò ní bọ́ kan ṣe ni àti di 20 ẹ̀ máa nira wọ́n ní bí ọmọdé bá ṣubú báyìí àwọ̀ wájú bí àgbà bá kọsẹ̀ àwọ̀ ẹ̀yìn wò ṣe fọ́nù ni àbẹ̀pọ̀nù ni là ń ṣe yín létí inú tẹ́ ń lo fẹ́nu tẹ́ ń lórí kunkun ta ló ṣépè fún yín ta ni àwọn olóhùn sàsí yín ṣèlú àríre má ṣe ló ń sàsí yín àbápọ̀ ọ̀tọ́ àbáwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ló ń sàsí yín ṣáwọn lọ́ba ló ń sàsí yín tẹ́ òfin jẹ́ kí làákàyè yín pé kẹ́ẹ̀tì ẹ̀gbàrónú yín pẹ̀lú ọ̀dọ̀fin kẹ́ẹ̀ jẹ́ kí ọpọlọ yín kó pé kẹ́ẹ̀ gbéra yín sí làákàyè ẹ lọ́bẹ ẹ ládàá ẹ lọ́kọ̀ ẹ níbọn ẹ tún léèyàn ọ̀rọ̀ ní ṣáá kan bọ́ sí tẹ tọrọ sílẹ̀ kótókótókótókótó pọ́tàkótókótókótó kótókótókótókótó pọ́tàkótókótókótó ayé ni ọ̀dàlẹ̀ gbogbo èèyàn lọ̀dàlẹ̀ ṣáàgó ń búgò ó ní ẹ̀rí bí go ṣe ṣọrùn tọ́rọ́ ẹ̀yin tẹ́ pé gbogbo ògbésí ayé yẹn ọ̀dàlẹ̀ ni jẹ́jẹ́ mi ni mo jókòó ọ̀nà Honorable Olúṣọlá fi tiẹ̀ ṣe tiẹ̀ màmá ti kìlọ̀ fún yín pé kẹ́ ẹ yé dárúkọ èèyàn ìyẹn fi hàn yín pé ẹ kì ẹ sí nínú obedient ẹ kò tí ikún sí ìyá yín ìyá Dúpẹ́ Onítìrí tó jẹ́ lídà yín tẹ́ ẹ ní ẹ ń bá ṣiṣẹ́ ìyá ti ní ẹ yé dárúkọ àwọn èèyàn mọ́ ìyá kìlọ̀ fún yín still yet ẹ wá mọ ohun tẹ́ ń ṣe yẹn Wálé Àlí yẹn náà ní ìṣòro yín kí ni mo gbà lọ́wọ́ yín mo gbóyán dẹ́dẹ́ mo sì ro kà dẹ́dẹ́ mo gbé fẹ́dà mi ọ̀tá mi ò jẹun kó tó lọ inú ń bí yín inú bíbí ní pako ewúrẹ́ inú bíbí ló máa pa yín ẹ kàn ń bínú mi lásán nígbà tí mi ò ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ yín ẹ̀yin aláṣiṣẹ́ aláṣìírà ẹ tún ṣòṣì yín títí láàrin ìlú láàrin àwọn ọmọ DRY Democratic Republic of Yorùbá àwọn ọmọ òmìnira 2022 ẹ ṣòṣì yín títí ń bẹ̀ àwọn ọmọ tẹ́ ẹ tún pè jáde pé ó yá o lọ́jọ́ adélé o
bẹ́ẹ̀ kan lọ gbé ìjọba wa táwọn ọmọ yẹn tó ń fi ẹ̀mí dínkù tó ń fàyà di ọ̀nà ẹ tún divide and rule ẹ ti tún gbé divide and rule ẹ tún gbé lọ sínú prison ẹ má jẹ́ ń tó àṣírí yẹn mo ń sọ fún yín o ẹ ṣọ́ra yín o jẹ́jẹ́ mi ni mo jókòó torí àwọn sensitive ọ̀rọ̀ kan máa ń wà tẹ́tí bá tí àánú àkọ́ máa ṣe mí pé ṣáwọn ọ̀dẹ̀ máa wò pé mo wà nínú ìrìn àjò yìí ẹgbẹ́ra ẹ tún lọ ẹ ní àwọn kan ẹ̀yin Olúṣọlá yìí pẹ̀lú ẹ̀yin gúrùpù ara yín àwọn tó wá látọ̀dọ̀ yín ẹ ń fún àwọn yẹn lówó ẹ ní àwọn kan wá látọ̀dọ̀ àwọn ọ̀ya Ṣógúnlẹ̀ ẹ fún wọn lówó mọ́ nínú prison ẹ ń tọ́jú àwọn yẹn kò ní dá fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ péjọ sí díẹ̀ tẹ́ ń ṣe bálálẹ́ bá ní kó dá fún yín aláàrọ̀ àtúnyín ká pátápátá ni inú àwẹ̀ Ramadan ni mo wà yìí kò ní dá fún gbogbo yín àwọn ọmọ yẹn ìṣọ̀kan àti òmìnira ni yóò dúpẹ́ onítìrí pariwo Yorùbá first Yorùbá first Yorùbá first lẹ́yìn Ọlọ́run Yorùbá ni lẹ́yìn Ọlọ́run Yorùbá ni lẹ́yìn Ọlọ́run Yorùbá ni lẹ́yìn Ọlọ́run Yorùbá ni ẹ wá ń lọ lo divide and rule ìwọ má da ẹ wá ẹ kó katakata sí wọn láàrin ẹ ń lọ ti politics bá àwọn ọmọ tó wà ní prison ẹ ń lọ ti bọ̀ wọn láàrin gbogbo àṣírí yín tù náà wọ́n ti ra káàlẹ̀ fún ẹnìkan tí ń gbé káàbọ̀ tani kí n fi jẹ̀wọ́ bí ilé ní bó dẹ̀ jẹ́ ìyàwó Abọ́lájókòó ẹ̀dùn ìní bó dẹ̀ jẹ́ ìyàwó Àlàbá ni ìyá Adéhùnmí ńkọ́ tani kí n fi jẹ̀wọ́ ok ní tí mo fẹ́ gba sí fún díẹ̀ lẹ́ni èèyàn méjì péré ni màá mú brọ́dà mi Ìdòwú Ọlá àti Fisáyọ̀ má jẹ́ kó dùn mí Mufta Pop náà mo lè mú níbi ilé ni torí àwọn yẹn wọ́n sọ pẹ́sẹ̀n síbí ẹ gbọ́ ṣé wọ́n ti ṣe Lamborghini ni wọ́n ti ọ́dà sórí bàbá wa Ìdòwú Ọlá Fisáyọ̀ má jẹ́ kó dùn mí mo gbọ́ pọ́n wọ́n ti ọ́dà Lamborghini kan sórí odò orí ọ̀sà lórí òkun pé ó máa bẹ́ẹ̀ gbé bọ̀ àti lẹ́yìn tó ń gbé Lamborghini wọ́n tún gbé káà míì sí ẹ̀dẹ́ yìí tuntun tí a rọ̀bà wọ́n dẹ̀ ti ń kọ́lé fún yín ẹ lọ ti yẹn bọ̀ àárín àwọn ọmọ yẹn ẹ wá dà wọ́n rú nínú prison ẹ tún fẹ́ àjọṣepọ̀ wọn ṣẹ́rípàlá yìí bàjẹ́ ní Yorùbá first ẹ ń torí ìyá Ṣógúnlẹ̀ ẹ ń fìyà já wọn kan gbogbo akájọ lajú inú ká la etí wa ká lajú inú wa ká máa gbọ́ ṣáwọn tó fẹ́ ṣe ìjọba fún wa ní ilẹ̀ àwọn tán náà wọn bá ìyá ṣiṣẹ́ lélẹ́yìí o ẹ gbọ́rọ̀ lẹ́nu Honorable Olúṣọlá o torí mi ò déédéé dárúkọ ẹ̀ ó dárúkọ Wálé Àlè ṣé Wálé Àlè ni Ṣèyí Mákindé àbí ṣé Wálé Àlè ni Bọ́lá Tinubu àbẹ́mi ni local government chairman àbẹ́mi làwọn DSS àbẹ́mi ni military kíní wọn mélòó lára mi ń bí tí máa fi ní pé ohun tí ẹ ń ṣe pé kó má ṣe é ṣe àti pé ṣé ẹ fún mi ní secret kan tẹ́ ẹ fi pamọ́ sí mi lọ́wọ́ tí mo tú pé ẹ pè mí o ẹ wá fún mi ní àṣírí kan pé àṣírí DRO àlélẹ́ o Wálé Àlè gbà o Wálé wá bọ́ síta Wálé wá tú àṣírí yín ṣẹ́rí pẹ́ sick ẹ kàn ń parọ́ mọ́lẹ̀dá mi káàkiri ìlú láì ṣẹ̀yìn láì ròyìn mi ò ṣẹ̀yìn mi ò ròyìn inú ni bí ni ìlara ìjẹnilẹ́sẹ̀ etí ọ̀tẹ̀ lẹ fi ń gbọ́ ọ̀rọ̀ mi etí ọ̀tẹ̀ tẹ́ lẹ fi ń gbọ́ yẹn lẹ fi ń kùnà tẹ́ fi ń ṣiṣẹ́ ìbájẹ́pẹ́ tẹ́tí tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ message tí mo ń pass tó bá jẹ́ pé ẹ bá tẹ́tí yín tẹ́ ń gbọ́ ẹ mọ̀ pé èmi ni mainstream media yín tó ń sọ òótọ́ ọ̀rọ̀ tí mi ò parọ́ kankan tí mo dẹ̀ ń sọ kí màmá lè gbọ́ kí màmá lè rí pé nǹkan báyìí làwọn èèyàn sọ láàrin ìlú nǹkan báyìí làwọn èèyàn ń wí ibi báyìí ló kù sí Wálé Àlè o ibi ọ̀rọ̀ tó bá korò ń bẹ̀ táwọn èèyàn tó màmá wa Ọlọ́run já mi màmá wa ni kí ni mi ò fẹ́ ṣe màmá kí ni tètè mi pẹ̀lú màmá láti ṣe màmá ní bá ṣe màmá máa ní kó má bínú ẹ bá dẹ̀ gbọ́ kó má gbọ́ ṣe àwọn Ọlọ́run tó já mi ni bí yóò bá dáríjì mi tó Lódùmarè bá ti dáríjì mi tààrà tún láyé tààrà ni màmá tí mi ò bá ti ṣẹ̀ sọ́lọ́run alákọ̀ọ́kọ́ nígbà tí mi ò ti lè ṣẹ̀ sí ìyá mi pẹ̀lú bàbá mi tí bàbá mi ò ti fi mí gún bàbá mi ò fi mí gbégun mo jẹ́ ọmọ ọ̀dùnnú fún bàbá mi mo jẹ́ ọmọ ọ̀dùnnú fún ìyá mi láàrin àyàn méjì yẹn bàbá mi á ní màláìka ìlú tó wàá ṣe é láàánú àwọn àlìjọ́nú bí á ṣe é láàánú gbogbo ohun tó wà nínú ìlú yẹn ló máa ṣe é láàánú àdúrà bàbá mi fún mi nìyẹn bẹ́ẹ̀ náà ni màmá mi nígbà tó tẹ̀ tó gbà kan sísá mi ń bínú pé màmá mi máa ń ṣe àdúrà fún mi torí mo jẹ́ ọmọ ọ̀dùnnú fún bàbá mi àti ìyá mi mi ò bá ti wá ṣe ìyá tó bí mi sáyé tí ìyá mi fi jáde ní láyé tí mi ò ṣe bàbá mi ní bá ṣe màmá tí màmá bá ní mo fẹ́ bínú sí mi bàbá kọ́ lọ lọ́hùn respect ní fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ leader wa ìyóò lánìjọ́ náà tó lè tò mí sí ibi tí mo bẹ̀rù jù nìyẹn mi ò ní bẹ̀rù Ọlọ́run tó rán mi iṣẹ́ kí n tó máa bẹ̀rẹ̀ ẹnikẹ́ni ẹ gbọ́ Ọlọ́run tó rán mi iṣẹ́ ni mo ń torí ẹ̀ jíṣẹ́ fún ẹ̀yin ọmọ Yorùbá
ẹ̀yin parọ́ tán màmá kàkà kẹ́ sojú abẹ ní kò gbogbo iṣẹ́ tó ń rán yín torí pé mọ̀ pé fail ṣeṣẹ́ yẹn dáadáa ẹ wá gbérọ́ dání ẹni tó bá ti wá fẹ́ tó àṣírí yín pé òun tẹ́ ń ṣe yòókù díẹ̀ káàtó ó máa dọ̀tá yín ni tẹ́ bá dẹ̀ ti gbérọ́ yìí tẹ́ ti lọ pa màmá gbà yín gbọ́ ni. ẹ kàn ń daṣọ bora yín káàkiri wọ́n dẹ̀ ní okùn rọ pẹ́tẹ́ báyìí ló máa ń já akọ̀já bútẹ́ olójẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń pa kò bòyìn dì irọ́ yẹn ló wá sọ yín di ẹni yẹpẹrẹ láàrin àwọn Yorùbá irọ́ yẹn sọ yín di kíni èèyàn yẹpẹrẹ tábà máa lo oṣù mẹ́ta nídìí nǹkan ẹ já mọ̀ pé oṣù mẹ́ta la máa lò tábà máa lo ọdún mẹ́rin ẹ jẹ́ ó yé wa kọ́dún mẹ́rin la máa lò tó bá jẹ́ ọdún márùn la máa fi kólẹ̀ wa tá a máa fi dì ẹ já ko kì í ṣe pé ilẹ̀ máa kó rọ́ṣìn gidigidi wa tẹ́ bá bẹ̀rẹ̀ gbogbo nǹkan láyè ló gba ọgbọ́n àti ète àti ètò nígbà tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ń ṣe bó ṣe wù yín tí mo ń kọ́ṣọ́ yín ká ihun tẹ́ ń ṣe yìí ṣé ẹ rántí ni ẹ̀yin òwò bàbá wó lọ́wọ́ ni ẹ̀yin òwò ṣe fẹ́ kí o Abíọ́lá ni ẹ fi tiẹ̀ kẹ́kọ̀ọ́ ni ibi tẹ́ máa ti kọ́ bẹ̀rẹ̀ ibi tẹ́ ti kọ́ bẹ̀rẹ̀ tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí gbogbo ara yín lẹ́sẹ̀ ẹ mọ̀ tóbi di ohun tẹ́ ẹ wá lè ná pa ẹ lè nẹ́sẹ̀ lọ́jọ́ tẹ̀ ní ẹ̀yin Honorable Olúṣọlá yìí pẹ̀lú gbogbo ẹ̀yin èèyàn yín kì í ṣe àwọn ọmọ Sunday Igboho lẹ́ ń lọ lò ẹ̀ẹ́dẹ̀ bọ́ sí tẹ̀ ẹ máa ń sọ̀rọ̀ Sunday Igboho pé kò dáa bàbá lóko kì í ṣe ọmọ ẹ̀yin Sunday Igboho ni ṣẹ́ni pẹ́ síkì àbí ẹ̀mọ̀ pẹ́ síkì ẹ̀ẹ́dẹ̀ máa ń tán gbogbo ọmọ DRY gbogbo àwọn tó fara ṣiṣẹ́ tó fọkàn ṣiṣẹ́ èyí tó lọ prison èyí tó lọ gbà tó lọ àwo ọ̀dàlẹ̀ lẹ́pẹ̀ wọn ẹ̀yin ilẹ̀ rẹ̀ wà nínú ilé tó jọ́dàlẹ̀ kí lọ̀rọ̀ bàbá lóko kí ló ṣe kan kí ni èpo ìlérí ń wá nínú kí ni ìfun ìlérí ń wá nínú èpo ìlérí àbí nínú èpo ẹ̀pà ẹ̀yin adárúgúdù sílẹ̀ yìí ẹ̀ ń tán gbogbo ọmọ Yorùbá màmá gbéṣẹ́ fún yẹn mọ̀ pé ẹ̀ capable ẹ̀ competent láti ṣe iṣẹ́ yẹn ẹ̀ kúnjú wọn iṣẹ́ tẹ́ fẹ́ ṣe ẹ̀ dẹ̀ jẹ́ kí ìyá yẹn mọ̀ kọ́ lè ní ilẹ̀ rú lùlù ẹ̀yin lẹ́yìn ṣèjọba Wálé Àlì tó ájókòó ara ẹ̀ jẹ́jẹ́ rẹ̀ mi ò bá yín náwó Yorùbá o mi ò bá yín náà sponsor platform mi ò gbà £1 lọ́wọ́ yín rí o ẹni tó bá fún mi ní sticker bí wọ́n fún mi voluntary ni o ohun wọn lọ́kàn ara wọn náà fi fún mi ní sticker o mi ò force ẹnikẹ́ni o ibi kọ́ ni mo ti ń jẹun ṣe ti gbọ́ ẹ̀yin lẹ́ ń ná nínú owó DRY ẹ̀ ń ná nínú ẹ̀ ẹ̀ ń jẹ nínú ẹ̀ ọ̀ ń sanwó ilé ọ̀pọ̀ yín nínú ẹ̀ nítorí pé ẹgbẹ́ iṣẹ́ dání ẹni ń ṣiṣẹ́ ẹnikẹ́ni ò dẹ̀ bá yín jiyàn iṣẹ́ tẹ́ ẹ mọ̀ pápá yóò ká ẹ̀ lè ṣe tápẹ́ yóò bá ká nǹkan kan tí ò lè ṣe wá jẹ́wọ́ ara ẹ pé mi ò ok orí field tẹ́ mú mi lọ yìí tẹ́yàn bá jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ amòfin tó jẹ́ competent lọ́ọ̀yà bẹ́ẹ̀ bá gbé iṣẹ́ ẹjọ́ lọ bá lọ́ọ̀yà yẹn á lè advice yín pé kéèsì báyìí kẹ́ wá gbéṣẹ́ mọ́tò ẹ́ńjìn mọ́tò kẹ́ wá gbé lọ fún lọ́ọ̀yà tí mẹkáníìkì dẹ̀ wá ń bẹ̀ ọkọ̀ wá nínú ẹ̀dùn títí ó kọ́lé ẹ̀ tàmùtàmù inú ilé ẹ̀dùn inú ilé ẹ̀ ń ṣe ṣọ̀mùṣọ̀mù ó ti kọ́lé yẹn ó wá lọ gbéṣẹ́ electric tó wà ń bẹ̀ ní wáyárìn tó wà ń bẹ̀ ó wá lọ gbé fún kápẹ́ńtà pé kápẹ́ńtà lọ bẹ́ẹ̀ rọ́ọ̀nù wáyà ó mọ̀ pé ó ti sún odidi ilé mọ́ra ẹ̀ lórí wàá jó ilé yẹn nítorí pé kì í ṣe fíìdì tiẹ̀ kẹ́hìnsìn ó kọ́ tẹ́lọ̀ ó kì í ṣe fashion designer ó ní o fẹ́ rán dàńdógó tàbí o fẹ́ rán agbádá ńlá torí agbádá yàtọ̀ sí chapara dàńdógó yàtọ̀ sí agbádá kẹ́ńbẹ̀ ó yàtọ̀ sí tọ́ntínrín agádáńṣí ó yàtọ̀ ẹ̀yìn sìn gbẹ́rẹ́ ọdẹ bíi gbẹ́rẹ́ ọ̀tọ̀ nìyẹn náà ó wá kọ́ṣẹ́ yìí ó mọ nǹkan kan nípa aṣọ onú máa lọ ti sísọ́ọ̀sì bọ̀ ó fẹ́ gé báwo ló fẹ́ tẹ machine náà abẹ́rẹ́ tó bá gbẹ́sẹ̀ mọ́lé machine oníná nífọ̀n tó bá fi sí ẹ ní ọwọ́ á gún ẹbí ẹ̀mẹ̀ wá ni wàá tó ayọ̀ ọtí torí kò ní lè lo òkè kò ní lè lọlẹ̀ wàá wà bẹ́ẹ̀ wàá bẹ̀rẹ̀ síbẹ̀ wàá máa omi àdè máa jábọ́ lójú ẹ̀ pàápàá ọkọ̀ tí máa aṣọ aláṣọ kó ti gé lọ kó bá aṣọ aláṣọ jẹ́ kó wo kó gbèsè. ìdí èyí òun ni pé ẹ competent òun ló jẹ́ pé ẹ kàn ń jàrà bàrànpà ẹ ń jàràpà tí gbogbo iṣẹ́ tán gbé fún yín tó jẹ́ pé ẹni tẹ́ ẹ máa fi ti yín àyàn alákòóbá ayé ẹni tẹ́ ẹ máa fi ti yín kọ́ lọ́rùn òun lẹ́ ń wá káàkiri kí ni mo gbà nígbà yín ẹ fọ̀rọ̀ ru ara yín wò ẹ̀yin aláburú ẹ̀dá kí ni Wálé Àlì gbà lọ́wọ́ yín tó jẹ́ ariwo mi lẹ́ ń pa lọ́tún ariwo mi lẹ́ ń pa lọ́sì Wálé Àlì ni òun ni òjò ń ṣe gbà Wálé Àlì ni òun ni òjò ń ṣe kankan Wálé Àlì ni ńgbà tí wọ́n ní Yorùbá first tẹ̀yin wá dá ìlú sí méjì ẹ dá àwọn ọmọ tó wà ní prison sí méjì ṣé àwọn kan mọ́ sọ fún yín àdójú yín máa tó bó ẹlẹ́yà tí wọ́n máa fi olómi ṣe nínú yín ṣé mo ń try pé kí n tètè paná kẹ́ ẹ̀ tètè lè gbọ́ ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ń ta tèmi ń gbọ́ ẹ̀yin kò tí kún sí ọ̀rọ̀ wòlíì Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ máa ní ẹ̀mí mímọ́ Ọlọ́run wà lára yín
ẹ̀mí mímọ́ Ọlọ́run tó wà lára yín tí ìṣípayá Ọlọ́run sí bẹ́ẹ̀ bá nímọ̀ àyà ẹ̀ tún nímọ̀ ojú, bẹ́ẹ̀ bá nímọ̀ ojú ẹ̀ nímọ̀ etí, tẹ́ ẹ̀ bá nímọ̀ etí ẹ̀ tún nímọ̀ àlá, tẹ́ ẹ̀ bá tún wá nímọ̀ àlá ẹ̀ tún ní ọgbọ́n àti òye, ẹ̀ dẹ̀ ń pariwo pé Ọlọ́run ló gbà, Ọlọ́run ló ṣe bá ẹ̀yin ò wá rí pé gbogbo àwọn tẹ́ ẹ rí tẹ́ ẹ̀ bá rí nǹkan kan mú bọ̀ arákùnrin, tẹ́ ẹ̀ bá rí nǹkan kan ṣe nǹkan kan ẹ̀ ṣe pa àwọn onífá àwọn oníkin tó bá da ifá wọn ifá òtítọ́ náà máa mú jáde, àwọn ọlọ́pẹ̀lẹ̀ tó mọ̀ tó bá da òtítọ́ náà máa mú jáde. Ẹ gbọ́ àwọn oníkiná ti ń pè oníkàórí ẹlẹ́yọ owó tó bá da òtítọ́ náà máa mú jáde. Ẹ bá dẹ̀ rí àwọn wòlíì tó ráyé tó rọrùn wà tó gbóná bí ajere wà, àwọn àfáà oníìzáàb tó ń tẹ yẹ̀pẹ̀ tó gúùdù pa tó pátápátá tó máa rí èní tó máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó wà. Ẹ̀yin ò ìwádìí àwọn pàǹṣárá tẹ́ gbéṣẹ́lé lọ́wọ́ tán lè deliver. Ẹ wá tún kó divide and rule ẹ kò lọ bá àwọn ọmọ tó wà nínú prison adẹ̀ ń kìlọ̀ fún yín, ẹ wá sọ pé Wálé Àlè kí ni ti tèmi pẹ̀lú titi yín, ṣé ẹ sick ni Olúṣọlá ṣó sick ni ìwọ pẹ̀lú gbogbo àwọn tíìmù yín tẹ́jọ́ ń ṣe tẹ́ ń parọ́ mọ́ màmá gbogbo ẹ̀ màmá tẹ́ ń parọ́ mọ́ Yoníyà. Mi ò dẹ̀ wí pé kì í tẹ̀ ṣe ń parọ́ mọ́ màmá gógó mọ̀ nípa ẹ̀ káni ká wí ká kú ó sàn ju pé ká wá máa dẹ gbogbo ohun tẹ́ ń ṣe pátápátá màmá ló ń kọ́ yín, ìyá àdúgbò Onítìrí ló ń kọ́ yín. Gbogbo bí nǹkan ṣe rí nínú kámpù Democratic Republic of Yorùbá màmá mo jáde fún yín mo sọ lé ẹ lọ ṣe voice message ẹ bọ́ síta lọ́la kẹ́ ẹ ṣe voice message kẹ́ ẹ lè nítorí leader àti yín larí tó máa ń ṣépè, leader yín lélẹ́pẹ̀ tó odidi leader tí òun gbàdúrà fún orílẹ̀, leader tí ò gbàdúrà fún gbogbo àwọn ọmọ pé gbogbo anybody tó wà bí o kọ́lọ́ ọjọ́ ṣàṣeyọrí, leader àti ti ní ìyá àdúgbò Onítìrí Chief Mrs Modúpẹ́ Ọlá Onítìrí mo sọ leader yín ló ń ṣépè, ẹ bọ́ síta lọ́la kẹ́ ẹ ní Wálé Àlè kẹ́ wá ṣépè fún mi kí n rí. Gbogbo wàhálà tó wà nínú kámpù Democratic Republic of the Yorùbá ìyá àdúgbò Onítìrí ẹ̀yin ni Master Mandate ẹ̀yin lè wà nídìí ẹ̀ ẹ̀yin lè fẹ́ kí inú ilé kótó ẹ̀yin lè fẹ́ kí peace kó wà láàrin ọmọ Yorùbá. Mi ò gbọ́ wọ́n sọ fún mi ni àwọn ẹnìkan pè mí ni wọ́n ń pè yín lórí ọ̀rọ̀ àbòsí, leader kan gbẹ́jọ́ lẹ́nu ẹnìkan kò ní ṣe wádìí kí lẹ fẹ́ ṣe ẹ lè ṣe nǹkan kan fún Wálé Àlè nádà ẹ lè ṣe. Wàhálà tó wà nínú ìrìn àjò Democratic Republic of Yorùbá wọ́n wí fún mi ni ẹ̀yin lè wà ń díẹ̀ torí ẹ fẹ́ kí inú ilé kótó tẹ́ ẹ bá fẹ́ kí inú ilé kótó ni gbogbo àwọn pàṣáwọ̀rọ̀ tó ń tẹ̀lé yín àti mídíà tẹ́ ń gbé wọn lẹ́yìn ẹ ti kìlọ̀ fún wọn, ẹ ti bá wọn wí ẹ ti sòótọ́ ọ̀rọ̀ fún wọn, ẹ yé parọ́ mọ́ ẹ yé dá ìjà sílẹ̀, àwísọ irọ́ tẹ́ ń pa yìí gbogbo irọ́ tẹ́ ń pa yìí ló ń já, gbogbo àwọn tẹ́ ń parọ́ mọ́ là ń béèrè proof lọ́wọ́ yín tẹ́ ẹ̀ rí proof mú jáde, àwọn èèyàn wọn ń parọ́ fún yín ẹ dẹ̀ ń gba irọ́ ọwọ́ wọn dá mú. Ẹ wá ní ẹ̀gbọ́ wọ́n wí fún mi ni àwọn kan pè mí wọ́n wí fún mi odidi leader tí ò ṣèdí wádìí nǹkan kan dáadáa màmá mo ti sọ yìí tí mo sọ yìí wọ́n tẹ́ bá fẹ́ ṣe mo ń retí ẹ̀ Ọlọ́run ló lẹ̀mí mi Odùmarè ló ní. Wàhálà tó wà nínú kámpù wàhálà tó wà nínú DRY Democratic Republic of Yorùbá as a leader ìyá àdúgbò Onítìrí ẹ̀yin lẹ wà ń díẹ̀ ẹ kọ́pì bíi kẹgbẹ́ lọ bá wọn. Èmi lọ ga gbogbo ẹ̀yin mídíà tẹ́ bá látòrí ìjìnlẹ̀ kan gbogbo ẹ̀yin tẹ́ ní ẹwà àtẹ̀yìn ọmọọṣẹ́ ṣé ẹ kórí bẹ́ẹ̀ ọmọọṣẹ́ dára ọmọọṣẹ́ ìjìnlẹ̀ Marcus ẹ bá bú mi kẹ́ ẹ ṣe nǹkan kan mo ti kó ọ̀rọ̀ ni mo jù sí màmá àdúgbò Onítìrí ẹ bọ́ síta mo ti tún fún yín ní program kájà yín tún bẹ̀rẹ̀ sí ní gbogbogbogbogbogbogbò látọ̀la kájà yín mo ti tún fún yín ní program wọn torí ẹ̀ ń rí program ṣe tí mi ò bá ti wá sọ̀rọ̀ gbogbo wàhálà tó wà nínú camp ìyá àdúgbò Onítìrí ẹ̀yin lè wà ní díẹ̀ mo ti wí yìí ná òwò àdá kan kì í padà tọkọ kan kì í yọkọ lẹ́nu mo ti sọ yẹn ẹnìkan wà arákùnrin wa kan wà lórí ikọ̀ nbí inú ilé ń gbóná jọjọjọjọ kò sí tútò à ń gbìyànjú reconciliation ẹ̀yin takọ ẹni pé kò ní ṣe ṣe àwọn ọmọ yẹn wá bọ́ síta wọn máa parọ́ mọ́ àwọn èèyàn káàkiri ẹ̀ẹ́dẹ̀ kọ́ṣọ́ wọn ẹ̀ wá náà wí fún mi àwọn èèyàn pè mí wọ́n wí ẹ̀ẹ́dẹ̀ kọ́ṣọ́ wọn pé ẹ àgbẹ̀dọ̀ bárú odidi ìlú la fẹ́ gbà minority sì làwọn tá a wà ń di ẹ̀ tá à ń ṣe yìí minority ni wá bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ hùwà tí ò da tó ti lọ tó bá ronú pìwàdà tó bá dé èrò la níìdì ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ ìtẹ́ ẹgbẹ́ dání ẹnìkan kò béèrè nǹkan kan lọ́wọ́ yín àbí yín náà ìgbàgbọ́ la ní sí yín pé ẹ competent ẹ kójú òṣùwọ̀n gẹ́gẹ́ bí ńgbà tẹ́ dé ọwọ́ tẹ́ gbé wá bá wa a respect yín a fún yín lọ́wọ́ a gbé yín gẹ̀gẹ̀ a faratọ́ yín a fọkàntọ́ yín àwọn ọmọ wa kan wá níṣòro láti ọwọ́ yín dẹ̀ ni pẹ̀lú gbogbo ọwọ́ ọmọ Yorùbá ẹ wá yọ ṣọ́ọ̀kì àwọn kan wá ń lọ lo divide and rule ẹ̀dẹ̀ ń gbọ́ nǹkan yìí ẹ̀ẹ́dẹ̀ pè wọ́n ẹni ẹ̀ ní fún wọn lóúnjẹ màmá aṣọ́wó yín lówó tán tí gbogbo ọmọ Yorùbá dá ẹ̀dì máa wọ̀ kẹ́kọ̀ọ́ síbẹ̀ kẹjẹ káwọn yẹn máa ṣépè kó di nǹkan máa ṣépè tẹ́ bá lérò pé kò ní báyìí kọ́ máa lọ tọ́jú àwọn kan fa àwọn kan sílẹ̀
ẹ̀yin lẹ́ ń da ọ̀rọ̀ ẹ̀yin lẹ́ fẹ́ kí omi àlàáfíà kó rú nínú Democratic Republic of Yorùbá ẹ̀yin ni ìyá dúpọ̀ ní tìrí ẹ̀yin ni mo challenge yín ń tẹ́ bá fẹ́ ṣe kẹ́ṣe gbóhùn sókè bọ́dà mi tó wà lórí ìkànnì ẹ ti wà lórí pé ó ẹ wà lórí ètò hello ẹ̀yin lẹ pè láti Nàìjíríà ṣe fẹ́ sọ̀rọ̀ síta ni ọ̀rẹ́ ẹ ti wà lórí ètò ẹgbọ́n sókè iṣẹ́ nìyẹn. Ṣé kí wọ́n rán ọmọ ní ìjà pé kí wọ́n dìrè bá fún wa àbí ẹbí tẹ́sí wọ́n rán wọn náà ń dìrè bá ṣé ẹ kó wá rí bẹ́ẹ̀ ṣé àwọn ẹgbẹ́ mú máa ń jàdọ̀ nígbà pé kí àwọn èèyàn ẹ̀kọ́ oníkàlùkù ká máa tọ́jú ara àwọn èèyàn afárá wa ṣé ọ̀rọ̀ ni ṣé wọ́n tọ́ lẹ́nu yẹn. Ẹ̀yin bàbá wa àtẹnu ọmọ ẹ̀dá pẹ̀lú ojú rẹ lọ wọ́n yàrá ọmọ túmọ̀ kan tí wọ́n náà wọ́n ti ara wọn ọ̀dọ́ ọmọ túmọ̀ ẹ̀ wọ́n tọ̀ ọ̀dà àdá lẹ́nu. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ẹ̀ṣọ́ bí àwọn black man ṣùgbọ́n àwọn tí ó jẹ́ sí black man wọ́n tọ́ àwọn tọ́tọ̀ wọn báwọn fún ọ ní nǹkan àwọn tó kù ní ìsìn àwọn ọmọ wọn rí àmì. Ẹ̀ṣọ́ pé gbogbo ẹjọ́ ṣẹlẹ̀ kan náà ṣé nǹkan fáwọn wà ní ìyẹn báyìí nìsín. Àwọn tí ẹ̀tọ́ ọmọ tó kù ẹ̀wá yọ wọ́n tẹ̀sẹ̀ àbí. Tọ́ yẹ kó wá rí bẹ́ẹ̀. Tọ́lá ti mọ̀ káwọn ọ̀fẹ́ polisi fún ẹbí àwọn wọn ìyọ́kọ̀gbẹ́ ọ̀tá wa kọ́ nìyí o ìyọ́kọ̀gbẹ́ ọ̀tá ẹ̀kọ́ nu wọn o. Láti mọ̀ káwọn ọ̀fẹ́ polisi fún ẹbí àwọn ìyọ́kọ̀gbẹ́ ọ̀tá wa kọ́ nìyí o. Nẹ́tíwọ̀kì yẹn ò dá o ẹni tó ń sọ̀rọ̀ yẹn nẹ́tíwọ̀kì ò dá láti Nàìjíríà àbí láti ilẹ̀ Yorùbá ló ti pè ilé yìí mo ti sọ tèmi èyí tí mo wí lé nìyí mo ti wí tí máa wí mi ò dẹ̀ ní sọ yìí tí mo sọ yẹn lọ àgbàlú olórí ìlú ó máa ń unite ilé ni kẹlẹgbẹ kí ni wọ́n tẹ́lẹ̀ fi yé wa irú ìlú wo la ń lọ táwọn kan máa parọ́ máwọn èèyàn báwọn ọmọ yẹn bá jáde táwọn èèyàn wọn lọ wò wọn láwọn tó ti jọ ń ṣe tẹ wá ní kí wọ́n má lọ bẹ̀ kóòtù tó ń lọ gbẹ̀yìn yìí kí ọ̀rọ̀ kó yé èèyàn wa. Anthony minister of kìnìún kan Ọ̀yọ́ state Anthony kìnìún kan wá síbẹ̀ oríṣi delegation mẹ́ta àbí nǹkan náà wá sí tí gọ́fìmẹ̀ntì rán wá tí Ṣèyí Mákindé tó rán pé kó wá wo nǹkan tó ń ṣẹlẹ̀. a ní case ẹnìkan kò gba lọ́ọ̀yà fáwọn ará bíi ibi tọ́rọ̀ lọ́ọ̀yà ti wá àwọn tó wá láti ọ̀dọ̀ sáìdì àwọn Yorùbá nation ti wá lọ́hùn Yorùbá old nation wa torí gbogbo alájọ wọn abẹ́ ọmọ YP ni wá àwọn Yorùbá nation nínú àwọn ọmọ tó wá tó yẹ pé ní sáìdì wọn bẹ́ẹ̀ fámìlì àwọn kan èmi eléyìí ṣe Yorùbá nation eléyìí wà nínú òmìnira àwọn fámìlì yẹn náà lọ gba lọ́ọ̀yà wá ẹ bá ní kó má gba lọ́ọ̀yà táwọn tàn lè ní àwọn lè fa àwọn ọmọ tàwọn sílẹ̀ lẹ́yìn yẹn kò dé sí nǹkan kan ìyá akẹ́nà ti ń pè ìyá Ṣógúnlẹ̀kọ́ ló lọ gba lọ́ọ̀yà kí ló ṣe jẹ́ gbogbo ẹ̀ ẹ wá gba ẹjọ́ torí pé gbogbo yín mo kàn lè dédé pa program sí ẹ lè má mọ ibi tí mo ti ń bọ̀ torí mo gbọ́dọ̀ play ẹ̀ jẹ́jẹ́ mi ni mo jókòó kejì ẹ̀bí ẹjọ́ mi ò lè wá ń bí láì bá yín mi ò bá yín ní nǹkan kan nípa àfíàsí ilẹ̀ nípa ọ̀rọ̀ DRY àyín kẹ́ wá mọ̀ tẹ́ pé gbogbo àṣìṣe yín lọ́hùn orí wálé àlè máa gbé wá wọ́n lè sọ fún yín mo sọ ju mi lọ́rùn sílẹ̀ òun lélẹ̀ ẹ má bínú kẹ́kàn sáré gbọ́ gbólóhùn láti ẹnu Olúṣọlá ohun tó bí ọ̀rọ̀ ilé nìyẹn òun rẹ̀. lẹ́yìn máa kókó àwọn ṣe gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní àtètè kébòsì òun ló máa fa kí nǹkan kó dàrú nígbà tí abádé kébòsì tí àwọn tó fẹ́ kó dàrú náà tí wọ́n dẹ̀ jáwọ́ nídìí pé kó má dàrú ẹ mọ̀ pé ibi tí ìyá fẹ́ kó já sí náà ló máa já sí gbàdá wa ti ń pariwo àwa tó gbéṣẹ́ rán tá ń pariwo ṣèbí àwọn ìyá Ṣógúnlẹ̀ àti kí ló rúbẹ wálé àlè pẹ̀lú gbogbo àwọn bọ́ìsì tó wà ní Ìbàdàn yẹn majority wọn ṣèbí wọ́n ní àwa ní kọ́kọ́ lọ́mọ Yorùbá àwọn náà mọ̀ ṣe àwa ní kọ́kọ́ lọ́mọ Yorùbá gbogbo àná ní ọmọ Yorùbá tó ẹnì kan tẹ̀lé ní kẹ́nìkan má lọ́wọ́ ẹnì kankan adé pariwo fún wọn ẹtẹ lófin ẹtẹ nílànà tí màmá fi sílẹ̀ wọn kọ ọmọ ọgbọ wọn ní kọ́ má gba lọ́yà wọn tún lọ gba lọ́yà fáwọn kan wọn gba lọ́yà fáwọn kan lọ́wọ́ tún ṣe gbẹ̀tọ̀ wọn tún wá sórí social media wọn tún wá ń pariwo pé àwọn òtọ́jú àwọn tó wà ń bẹ̀ ìyà ń jẹ wọn oúnjẹ tó fún òtó ìgbà tó máa ṣe pàmpá bá rí ẹ̀ wọn bá kú sọ pé àwọn fẹ́ wọlé tìrí mọ́ gbà tí màmá dẹ̀ gbọ́ wẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà ni màmá ti jáde lórí kéèsì almost ẹ̀mejì sẹ́mẹ̀ta ni màmá ti jáde lórí kéèsì èyí tó ṣe pàmpá bá rẹ̀ tó fi láwọn fowó ní tìrí mọ́ sí mẹ́sẹ̀jì lọ́dọ̀ màmá ìyẹn ni màmá fi jáde fáyà ẹgbẹ́ tó ti wá dẹ́bẹ̀ gbà tí wọ́n ti ní kí arábìnrin kó jáwọ́ lọ́rọ̀ àwọn èèyàn wa yìí kó má lọ bẹ̀ mọ́ gbogbo nǹkan tẹ́nikẹ́ni bá fẹ́ ṣe fún wọn kọ́tọ̀ àwọn tí wọ́n wà ní ìjájẹ kọ́tọ̀ wọn lọ ipasẹ̀ wọn ni wọ́n lè fi lọ síbẹ̀ torí security wọn àbọ̀ wọn ṣe kókó tí wọ́n dẹ̀ yarí tí wọn ò gbọ́
so màmá decide nígbà tí màmá ti decide yẹn ẹ mọ̀ pé kò sí nǹkan tá a lè ṣe màmá náà tó decide pé ká má fún wọn lówó mọ́ àwọn náà ni wọ́n lè jáde pé ó yá ẹ tó continue láti máa fún wọn lówó so kò sí nǹkan tá a lè ṣe o ẹ máa lọ sórí website ni o àbí ẹ máa rí phone number délé nínú website bóyá ẹ lè máa fi send message wọ́n ní ẹ lè send message through WhatsApp so bóyá ẹ lè máa ṣe kò sí nǹkan tí mi lè ṣe sí o kí mi má tọyún màmá ti make decision bá bẹ̀rẹ̀ ti make decision yẹn gbogbo ọmọ Yorùbá pátá ni wọ́n máa dìde ni wọ́n máa sọ̀rọ̀ ọmọ bá màmá sọ̀rọ̀ nítorí nùbí tí màmá fi consider padà láìsí yẹn àwọn olè bá màmá sọ̀rọ̀ because àwọn náà làwọn ẹjọ́ bá màmá náà dé gbọ́ voice note tí wọ́n ṣe wọ́n dẹ̀ rí àwọn show kankan tí Wálé Àlè náà ṣe so kò sí bàtà fẹ́ ṣe sí yẹn o ẹ ṣe voice note nọ́mbà wà ń bẹ tí wọ́n ní ẹ pè wọ́n kẹ́ ṣe voice note kẹ́ send sí wọn ó dẹ̀ jẹ́ máa kọ lẹ́tà náà ní ránṣẹ́ sí wọn website wà ń bẹ email náà wà ń bẹ so solution yẹn kan tí èmi fi pé ó wà nílẹ̀ nìyẹn láìsí yẹn èmi ò kò sí nǹkan tí mo lè ṣe sí o kò sí nǹkan tí mo lè ṣe sí mi mo gbìyànjú kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ ìgbà tí àwọn alákòóbá tí wọ́n fẹ́ kó bá àwọn ọlọ́mọ tí wọ́n dẹ̀ jáwọ́ lọ́rọ̀ wọn àwọn náà tí wọ́n fẹ́ kó bá tá à ń sọ fún àwọn náà pariwo wọn owó tó fáwọn tó wọ́n ṣe kí ìwọ̀nba tí ọmọ Yorùbá ń dáná là ń kó wá fún yìí èlò owó tó ń wọnú àkáǹtì kan ẹ máa bá mánéjẹ bẹ́ẹ̀ láti bóyá mú 80 àbí 150 wọ́n tún fi àwọn mi tún fi 50 kún 50 lọ́bí kún náà màmá náà gbọ́ gbogbo bó ṣe lọ ó fi jẹ́ 200 tá à ń fún lọ́sẹ̀ọ̀sẹ̀ ní every Friday before Friday nígbà ni wọ́n ti wọlé still náà àwọn ẹni bíi náà tí wọ́n máa kó bá àwọn ọlọ́mọ wọn ò jẹ́ káwá tá à ń tọ́jú wọn sí mi o wọn jà sí mi gbogbo ilẹ̀ ń gbọ́ gbogbo ilẹ̀ ń gbọ́ tí wọ́n ṣe o ẹ̀ẹ́dẹ̀ dáhùn lẹ́kùn gbogbo ayé sọ o gbogbo wọn sọ pé ṣùgbọ́n Yorùbá náà ni wọ́n ṣé àwa nìkan lọ́mọ Yorùbá ni àwọn náà lẹ́tọ̀ọ́ láti lọ yọjú sí wọn àwọn náà lẹ́tọ̀ọ́ láti lọ mọ fún wọn lóògùn àwọn náà lẹ́tọ̀ọ́ láti lọ mọ fún wọn lóúnjẹ adé ń pariwo pé àwọn pípì yìí ó ṣe kókó àwa ni wọ́n fi àwọn pípì ṣọ́ àwa ni wọ́n fi wọ́n ṣọ́ gbogbo akínkàn tó bá ṣe wọn ọwọ́ ìjọba Nàìjíríà láti máa béèrè ṣùgbọ́n bàtà ìlú ìjọba lọ lẹ́yìn ṣé tí nǹkan bá ṣe wọn ṣe àlè lọ bá ìjọba Nàìjíríà wọn ní sọ pé oríṣiríṣi nǹkan ló gbé oúnjẹ mú wá fún àtògùn so kò ṣẹjọ́ wa ẹ̀yin náà consider gbogbo oṣù mẹ́ta tá a ti ń pariwo tẹ́rẹ̀ ní dá Ìyáṣógúnlé àti àwọn Wálé Àlè ẹ̀rẹ́ ní dáwọn lẹ́kùn kọjá wọn nínú ìwà àbàjẹ́ tí wọ́n wù kọjá wọn nínú àbàjẹ́ tó ń gbọ́ iṣẹ́ ayé Nàìjíríà tó fi bàjẹ́ nìyẹn nígbà tó yẹ pé olúkálùkù ṣe nǹkan tó wù ní àtúwájà gàrẹ́ nìkan tó dìde fún wa tó forí lakú tó ṣe ogun kan tó ṣe yìí tó bá ń fún wa nílànà tá a máa tọ̀ tẹ́nìkan lọ pé ẹ̀yin kan sọ pé kò lè pàṣẹ fún yín ìgbẹ́ blueprint ẹ̀ kó ti le jù ẹ̀ lè lò ẹ wá ló ń pàjá pọ̀ máa mẹ́ níbi nǹkan tó ní ẹ má ṣe òun gbọ́ngbọ́n lẹ́lẹ́ má ṣe Mr. Tosin ó ń dọ̀ wá náà kò sí bàtà máa ṣe ó ń dùn wá ìyá àwọn bíbélì kan ti bá mi sọ̀rọ̀ náà mo ṣàlàyé fún wọn kò sí bàtà máa ṣe sí ó ń dùn wá náà but màmá náà lówó tí wọ́n ní ká má fún wọn mọ́ àwọn náà lọ lè sọ pé ká fún wọn sọ pé ìjẹ́ nìyẹn o. ó gọ Olúṣọlá mi ò mọjọ́ orí ẹ̀ nítorí mi ò gbọ́ délẹ̀ tẹ́lẹ̀ mo ṣe gbọ́ délẹ̀ ni ó gọ èèyàn lásán kejì màálù nìyẹn ṣé mi lẹ́ni ibi nítorí pé ẹ mọ̀ ẹ kò di ilé iṣẹ́ rí àwọn mídíà ẹ ti mú gbogbo mídíà ẹ káàpù wọn sábẹ́ yín pé kò gbọdọ̀ sẹ́nikẹ́ni tó gbọdọ̀ win kankan ẹ sọ di anarchy government ẹ sọ government tí DRY ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sọ di dictatorship government nínú democracy bẹ́ẹ̀ ẹ gbàgbé pẹ́yìn náà lọ sọ pé Democratic Republic of the Yorùbá ìjọba tiwantiwa kí ni ti Wálé Àlè nínú pé ṣé mi lálákòóbá ilé ẹ̀ ọ̀tọ̀nà ẹ̀ máa kó bá ṣé mi lẹ́ni ibi èmi ní ìlú arírí má ṣe mo lérò pé ọ̀gbẹ́ni igọ̀ kò tiẹ̀ ní làákàyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọba tí ò bá ní ọpọlọ tí ò ní làákàyè gbogbo ọ̀rọ̀ tó ń formate tó ń bì ṣé o rò pé ṣé ọ̀rọ̀ ilé make sense àní àṣìṣe yẹn ẹ má fi kàn Wálé Àlè àṣìṣe yín ẹ má fi kàn mí kọ́ máa lọ gbá kọ́ máa lọ àwo nítorí ó lè kẹ́ńjà ni kọ́ máa di gbá kọ́ máa dáwò nítorí ó lè kọ́ máa bá a mọ̀ bóyá ẹ̀ náwó fún wọn bóyá ẹ̀ náwó tí àwọn bá lọ ọbẹ̀ irú bàbá lóko tó jẹ́ pé ọmọ ọ̀dọ̀ Sunday Igboho ni ti Black Lion ọ̀gá yín tó gbé dìde tó kówó fún tí bàbá lóko tó gbowó ilẹ̀ tó gbowó DRY owó tí ò bá wa sweat fún nígbà tá à ń ṣiṣẹ́ làágùn láti ṣe ọ̀rọ̀ olówó kó tó di pé mi kò ń bẹ̀ tí gbogbo ọmọ Yorùbá fínú fẹ́dọ̀ tí ìlú ti pín sí méjì tó fínú fẹ́dọ̀ tó dáwó bàbá lóko jẹ́ 300,000 lára wa ṣùgbọ́n lọ́wọ́ ọba àlékè ọlá bí wọ́n bá ṣe rí rárá kí ó yẹ ọbí ni wọ́n dẹ̀ ní mo ṣe é náà ni kò sáṣegbé ó ṣe é ńgbà tó lọ́wọ́ máa mú fún ara ẹ̀ náà ló lọ jàjà lẹ̀ kì í ṣọ̀rọ̀ lẹ̀ Yorùbá nation tàbí òmìnira kọ́ ló gbé débẹ̀ orí ló gbé lọ sínú prison yẹn fúnra rẹ̀ làṣírí ẹ̀ fi tú tó ní ṣòwò ara yín ni ṣe bẹ́ẹ̀ mọ̀ pọ́mọ ọ̀dọ̀ Sunday Igboho lòun ẹ gbọ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ pọ́mọ ọ̀dọ̀ Sunday Igboho lòun ìwọ Black Lion yìí lè máa bọ́ síta pẹ̀lú àwọn èèyàn yìí tó máa ṣépè fáwọn ẹni yìí tó máa ṣépè fáwọn other side lọ́hùn a dẹ̀ ń sọ̀rọ̀ peace pé kí peace kó wà láàárín ìran Yorùbá àwọn mídíà pẹ̀lú àwọn tó kó dání yìí tẹ́lẹ̀ nípa wa lóní màdàrú iná wa pẹ̀lú ìwọ òta lóní màdàrú ẹ wo sẹ́ni mo jáwọ́ nínú ọ̀rọ̀ yìí láti máa dárúkọ BL o tẹ́lẹ̀ mo rí pé tí èèyàn bá mo ti sọ èyí tó jọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ bá ṣe ń continue tẹ́ bá ń lọ fi ẹnu kàn mí wàláhì kó jẹ́ èèyàn mẹ́wàá ló ń wò mí mi ò ní jáwọ́ nínú ọ̀rọ̀ ẹ o àṣìṣe tó ṣe é pọ̀ o màá bẹ̀rẹ̀ sí ní fẹnu kàn every day ni màmá dárúkọ ẹ torí màmá ti wọ́ọ̀nù yín pé kẹ́yìn dárúkọ yàn ẹ gbọ́ ẹ̀yin aláṣìṣe yìí ìwọ Olúṣọlá tó ń dárúkọ mi aláṣìṣe ni ẹ kí lẹ gbé dání kí lẹ fẹ́ ṣe fún mi tàbí sẹ́ẹ̀ mi mo ó wà danger lọ́dọ̀ yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ Democratic Republic of Yorùbá bórí bá fọ́ mi látọ̀dọ̀ àwọn Democratic Republic of Yorùbá àwọn ló ti wá o nítorí ẹ ti rí nítorí òótọ́ ọ̀rọ̀ tá ń sọ ń bí wọ́n ti kàn mí mọ́gi wọ́n ti bà mí mọ́gi gbogbo tí mo ń ṣe kò tẹ́ wọn lọ́rùn
ẹ̀dẹ̀ ń ṣe lé pé kí n lè kó ń bẹ̀ bẹ́ẹ̀ bá ṣe gbogbo ẹ̀ máa lè fi sílẹ̀ ẹ̀ lè torí gbogbo ọmọ Yorùbá wọnú gbó tẹ́ǹtì ọ̀pọ̀ wọn bọ̀ nítorí ó lè wàmù tẹ́ ń jẹun. wọ́n fún yín ní 100,000 kẹ́ lọ fún yàn àna ọmọ kan kì í nulẹ̀ kì í fọwọ́ nulẹ̀ bẹ́ẹ̀ bí kọ́ńtrátì kékeré bá tún jáde sọmọ DRY ó ní percentage commission tẹ́ ń gbà. lè díjà alẹ́ láàrin pẹ̀lú Jẹ̀lílì àti ṣọ́yẹ́ kórìbẹ̀ 500,000 naira. ó lè fi bà nǹkan jẹ́ ọwọ́ ibi tẹ́ ẹ ti bọ̀ tẹ́ ẹ fi bà gbogbo nǹkan yẹn jẹ́ damages tọ́mọ yẹn kọ́ọ̀sì ó lé ní 60-something%. tí ò bá jẹ́ pé àwọn mídíà ta dúró tì ńlẹ̀ nígbà tó ń jákò ń bẹ̀ tí ò bá sírú Wálé Àlè àti Ìjìnlẹ̀ Marcus ṣé ọ̀rọ̀ democrat ọ̀rọ̀ DRY ọ̀rọ̀ òmìnira kò lọ́ọ̀dẹ̀ pátápátá àwọn akọ́lá fẹ́ sara wa dúró ni níbo lẹ́yìn wà. wọ́n ṣe jẹ́ pé lè nílọ̀ ta títí máa yìn ohun tẹ́ ẹ bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn èèyàn tó ti bá ń ṣe nǹkan ẹ̀kẹ́ rántí wọn mọ́ tálẹ́ni tó jọta yín tálẹ́ni tó sàsí yín tálẹ́ni tó ń bá yín jà. ẹ ṣe ń parọ́ mọ́ àwọn èèyàn káàkiri kí ni mo gbà lọ́wọ́ yín kí ni mo rán lọ́wọ́ yín mi ò bí yín lówó mi ò bí yín láṣọ mi ò béèrè information lọ́wọ́ yín. ìyẹn làbá náà wí even màmá tó jẹ́ ìyá odúkọ̀ onítìrí kò pọ̀ promote mi rí mi ò dẹ̀ béèrè kí la fẹ́ kí n ṣe. àbọ̀rọ̀ tó fọmọlúwàbí tó bá dé ní àdó dídì ẹ fi mí lọ́rùn sílẹ̀ ẹ fọ́kàn kì í lé ẹ̀fọ́ láàwọ̀ ẹ̀yin ọmọ aláìlẹ́kọ̀ọ́ gbogbo yìí màmá kìlọ̀ fún yẹn yé dárúkọ àwọn èèyàn káàkiri ẹ yé ṣe rádaràda ìyẹn fi hàn yín pé ẹ kì í ṣe obedient child ẹ ń dọ́wọ́ wú lẹ́yìn màmá yìí ọ̀dẹ̀ ní gbogbo yín èyí tẹ́ ẹ lọ́mú ṣítẹ́ ẹ lo ìgbọ́ ẹ̀gbọ́ ẹ ń sọ̀rọ̀ prison bí pé ó ń sọ̀rọ̀ nù yàrá ẹ̀ tàbọ̀rọ̀ restaurant tá ló máa gbóúnjẹ lọ fún ẹnìkan bẹ̀ tí ò ní taste oúnjẹ yẹn wò ṣé àwọn ọmọ DRY yìí náà ló máa gbà bọ̀dì ẹ̀yin gangan lẹ fẹ́ pa àwọn ọmọ yẹn kí lẹ gbé bàbá lóko kí ni bàbá lóko ṣe wà á rìn wá sí tá a bá yọwọ́ bá a ṣe ń pèpè fún peace ń sìn táwọn reconciliation láàrin gbogbo wa àwọn ènìyàn bú ìyá pa ni kí lọ̀rọ̀ tó ń jù sí ìyá kí ni wọ́n fojú ìyá yẹn rí wọ́n wọ́n lẹ̀ wọ́n ṣe gbọ́n ṣàwo wọ́n jù lóko wọ́n jù nídàrọ̀ wọ́n bu ní gbọ́n buláwo ìwọ tó dẹ̀ pé rẹ̀ ní BL yìí ló tún gbéra ló lọ gbà ó dẹ̀ ń bú Sunday Igboho àṣẹ lọ́wọ́ ìjù ẹ lọ́wọ́ nú ẹ̀yin ilé ẹ̀dẹ̀ máa bọ́ sí ẹ̀ẹ́nì kan látọ̀ gà wò ó fogọ́tà ọ̀dàlẹ̀ ní ẹ̀kíní kan ní tálẹ́ni tẹ́ ń tọ̀ tálẹ́ni tẹ́ ń wá àṣìṣe yín tẹ́ ẹ̀ lọ mú kọ̀ọ̀kan kẹ́ lọ wo àṣìṣe yín kẹ́ wé ara yín mọ́ kẹ́ jáwọ́ nínú àgbọ̀ ẹ̀yin lérò pé adìyẹ ló ṣì bá yín tàn ẹ̀jẹ̀ ló ṣì bá yín tàn adìyẹ ṣì máa bá yín tàn adé dìdìrì lọ́pọ̀ yín adé gọ̀ ẹ̀yin falálẹ̀ ṣíwájú ẹ̀yin ọmọ balálẹ̀ tẹ́yìn lọ pé gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń ṣe mistake ní tẹ́yìn ṣòṣì bí ẹ̀rọ aṣíwo olùmí àṣepè kò ní gbọ́dọ̀ ọ̀rọ̀ á kàn bẹ̀rẹ̀ èpè ẹ ń discourage àwọn èèyàn ẹ mọ̀ bá lálẹ́ lẹ́tí kọ́ fi ṣíwájú màmá tì yín ẹ lọ gbogbo wa o ẹ máa lọ pélẹ̀ gbogbo wa dẹ̀ lọ pélẹ̀ ẹ wá dé àárín ẹ wá ń ṣe ségesège wàláhì títí yín máa bàjẹ́ ni ẹ rí ẹ mọ̀ nǹkankan. ìyàwó abúlé ti pè ẹ já mọ bí tẹ́ ti pè. ẹ ṣáà ní sọ̀rọ̀ mọ́ bọ̀ ẹni tó ń pè yìí kó pè padà o ìyá ẹgbẹ́ òun sókè mà. mo kí gbogbo ilé o mo kí bàbá Wálé Àlè ẹ ṣe kú iṣẹ́ ìran wa Olúwa san yín lẹ́san rẹ̀ mo kí gbogbo àwa ọmọ ilẹ̀ Yorùbá lápapọ̀ àwa ọmọ Yorùbá ìjìnlẹ̀ ọmọ Yorùbá ni mo kí o kú dédé àsìkò yìí a kú gbọ́ a kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ Ọlọ́run fúnra rẹ̀ a so gbogbo wa pọ̀ nínú ìfẹ́ ìjìnlẹ̀ tá a máa fi rìnrìn àjò yìí pẹ̀lú ayọ̀. mo gbọ́ voice note tẹ́ play bàbá Wálé Àlè tí bá máa sọ wípé ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí kò ní nǹkan kan láti ṣe pẹ̀lú yín ńkọ́ tí bá ní kò ní nǹkan kan ṣe ńkọ́ ẹ rí pé àwọn ènìyàn wọ̀nyí ọ̀rọ̀ wọn dàbí ewúrẹ́ tí ẹ mọ̀ pé tó bá na ewúrẹ́ kúrò bẹ́ẹ̀ á lọ á tún padà wá kúrò bẹ́ẹ̀ á lọ á tún padà wá ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ewúrẹ́ adití wọn gbọ́rọ̀ mọ́ àníkẹ́nikẹ́ni tó bá máa sọ̀rọ̀ kó má dárúkọ ènìyàn kankan mọ́ lórí ìrìn àjò yìí kó má dárúkọ anybody ohun tó bá fẹ́ sọ kó sọ nǹkan tó bá fẹ́ sọ kó dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ tó máa sọ kó máa mú sẹ́ǹsì wá ṣe rí pé òun fúnra rẹ̀ ọ̀dàlẹ̀ ni ṣe rí pé ó dalẹ̀ ìyàmọ́ à. because ọ̀rọ̀ tí wọ́n sọ láàrin ara wọn òun ló padà sọ síta yìí òun ló ń fúnra ẹ̀ padà sọ síta yìí òun fúnra ẹ̀ ọ̀dàlẹ̀ ènìyàn ni ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó jọ yín lójú píìsì tẹ́ni á wá fún ilẹ̀ wa yìí òun ní kẹjẹ́ ká tẹra mọ́
kò sí bí rọ́bà ṣe lọ lógún ọdún tí òótọ́ ò ní wá rí lọ́jọ́ kan. ìṣe ni mo fẹ́ kẹ́ nǹkan kan tí mo fẹ́ kẹ́ rí nínú gbogbo ọ̀rọ̀ tó sọ yìí ni wípé ẹ̀rù lẹ jẹ́ fún wọn. etí tèmi fi gbọ́ ni mò ń sọ yìí o mo rí wípé ẹ̀rù lẹ jẹ́ fún wọn. gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe lórí prógrámù yìí ó ń ba àwọn gan fúnra wọn lẹ́rù kò fi àwọn gan fúnra wọn lọ́kàn balẹ̀. torí gbogbo bọ́n ṣe ń ṣe wípé kí wọ́n ṣe bí àṣírí làṣírí wọn ń tú àwọn fúnra wọn náà dẹ̀ ń tú àṣírí ara wọn because àwọn náà sọ̀rọ̀ jáde ní gbogbo ìgbà. torí náà máa fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ìlọsíwájú àṣeyọrí lórí ìrìn àjò yìí òun náà ni nǹkan tí gbogbo wa ń gbàdúrà fún. àmọ́ bí mo à lọ ṣùgbọ́n mo àmọ́ bí tí wọ́n ń lọ. gbogbo mi ìwà mọ̀ bóyá irú ẹni tó sọ̀rọ̀ yìí pé mo àti make decision wọ́n dẹ̀ ti make decision yẹn kò sẹ́ni tó lè change ẹ̀ àfi tí gbogbo ọmọ Yorùbá torí ohun tó wí nìyẹn o tí gbogbo ọmọ Yorùbá bá kóra jọ tí wọ́n wá sọ̀rọ̀. kọ́ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí ìyá yẹn ṣẹ́ni pé ọ̀rọ̀ wọn. wọ́n wá sọ̀rọ̀ tó bá wá sọ̀rọ̀ bóyá wọ́n á lè wá kọ̀ǹsídà wọn. ṣé báyìí ló ṣe rí níbẹ̀rẹ̀ ni kò rí bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ kó má sọ Moha di terrorist Moha kì í ṣe terrorist abiyamọ ni Moha ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí wọ́n ti ń sọ wọ́n lórúkọ. ṣé gbogbo wa la lọ bẹ̀ Moha nígbà tán wá gbọ́ tiwa tán wá ń ṣe àánú ọmọ Yorùbá ni ṣé bí fúnra wọn ni wọ́n wá pé àwọn fẹ́ràn wà lọ́wọ́ àdègbà àwọn wọlé ẹ má bínú ọmọ ló ń yọ mí lẹ́nu. àlè wá yẹn ti. àdègbà wọn wọlé lẹ́yìn tá a dẹ̀ ti gbà wọ́n wọlé tán a gbà wọ́n torí parí wọn gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí alátìlẹyìn ẹni tó fẹ́ fa aṣọ ìbànújẹ́ orílẹ̀-èdè Yorùbá tó fẹ́ fa aṣọ ìbànújẹ́ yẹn ya. kí ló wá dé tí àwọn ènìyàn wọ̀nyí mi ò mọ nǹkan tó promise wọn ò irú eléyìí tó sọ̀rọ̀ yìí bóyá wọ́n ti ní òun ló máa hold the port. bóyá wọ́n ti ní òun ló máa hold the port gbogbo ibi tí ẹrù ń gbà wọlé ní seaport bóyá òun ló máa wà in charge. because mi ò mọ nǹkan tó ń gbé nínú tó fi ń sọ̀rọ̀ àwọn nǹkan tó ń sọ yìí dípò kó máa sọ ọ̀rọ̀ ìtùnú tó lè mú inú àwọn ọmọ Yorùbá dùn tó lè mú inú àwọn ọmọ tó wà ní àtìmọ́lé yìí tó lè mú inú wọn dùn tí wọ́n lè máa sọ pé ó dáa náà wọ́n ní plan fáwọn. ṣé bí ní kí ó sì ṣe la gbọ́ wípé kì í ṣe ṣe pé a gbọ́ nínú voice note wọn náà ni nígbà tí wọn ò gba lọ́ọ̀yà nation to nation ló níjà kò sẹ́ni tí n tó wá wọn ló dáa tán bá ṣe ń pẹ́ sí ara voice note táwọn wọ̀nyí ṣe náà ni pé bọ́n bá ṣe ń pẹ́ sí níbẹ̀ ni ilẹ̀ Yorùbá ṣe ń lágbára. àwọn ọmọ tó wá wà ń bẹ̀ yìí ṣé tó ṣe ń pẹ́ sí nínú àwọn òbí wọn máa dùn ni ṣé tó ṣe ń pẹ́ sí nínú àwọn arúgbó tó wà ń bẹ̀ máa dùn ni ṣé nígbà tí ẹnìkan nínú wọn tó ṣaláìsí tó bá ṣe ń pẹ́ sí ṣé yẹn ló máa mórí wọn wú ni nígbà tó ń rí ipa kankan tẹ́nikẹ́ni kó tí wọn dẹ̀ lọ sọ fún wọn pé ẹ má wọrí o àìdá yín lóhùn iṣẹ́ ń lọ ní o tí kò sí ohun tó jọ bẹ́ẹ̀ ṣé bóun ló fa àwọn tó lọ bèrè wọn. ẹ jẹ́ kí orí wa kó pé dáadáa ẹ jẹ́ ká máa gbọ́ àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú ìfẹ́ etí ìbínú àti ìdàrú náà fi máa ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe lórí prógrámù yìí. wọn ò fi etí wípé ìlọsíwájú àṣepọ̀ àṣeyọrí wọn ò fi etí yẹn gbọ́. àtọjọ́ tẹ́ ti ń pariwo ńkọ́ tẹ́ ti ń sọ pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe báyìí gbogbo ìgbà tí màmá Moha jáde tán tí ẹ ń sọ̀rọ̀ tó ń bí yín nínú ẹ tún lọ sórí ìkànnì ẹ tún ní màmá Moha kọ ẹbí wọn kọ́ ohun tó ń gbọ́ ni. nísìnyí they are now pushing you to the wall ẹ má bínú pé mo sọ̀rọ̀ èdè ẹrú ó dàbẹ̀ ni pé wọ́n ti ń tì yín kan ògiri nísìnyí òun ló jẹ́ kẹ́ máa sọ ìtẹ̀sọ sí Moha nírọ̀lẹ́ yìí. à ń kò sẹ́ni tó máa ṣe torí ẹ̀jẹ̀ ló ràn níbẹ̀ ní omi ló ràn níbẹ̀. tó bá jẹ́ wípé iṣẹ́ mọ̀ pé mo sọ̀rọ̀ kan lọ́jọ́ sí kan gbà tí wàhálà wọn yìí bẹ̀rẹ̀ tí àwọn aláriwo ń pariwo lórí social media mo ní tí màmá bá lè stop wọn mo ní wọn bí wọn dá kán má dákẹ́ ṣé rántí pé mo sọ bẹ́ẹ̀ mo ní wọn bí wọn dá kán má dákẹ́. àwọn ilé ò ní dákẹ́. but bóyá wọn stop wọn ni tó bá pé wọn stop wọn dáadáa ni wọn á dákẹ́. but nítorí wọn praise wọn ni wọn praise wọn then wọn fi pé nǹkan táwọn ṣe right. ẹ mọ̀ pé tọmọ kékeré bá fẹ́ domi gbóná jóra ó yìí máa súnmọ́ bẹ́ẹ̀ ni a máa fàtẹ́gùn sí òbí lá máa sọ fún pé stop don't do it má ṣe ìgbà tó bá takú tí kinní yẹn ṣẹlẹ̀ sí ló máa tó mọ̀ wípé nǹkan tó ń ṣe yìí ò dáa. These people are coming to regret man wọ́n máa kábàámọ̀ gbogbo nǹkan tó ń ṣe yìí kò sọ́gbọ́n kọ́ máa kábàámọ̀ torí gbogbo wa ta jẹ́ ọmọ Yorùbá àtàtà bó jẹ́ DRY bó jẹ́ IYP gbogbo orúkọ tẹ́ bá sọ wá ọmọ Yorùbá ni wá
kò sí ìkan tó máa yọ dànù nínú gbogbo wa báwọn ṣe ni wọ́n ń kọ́lẹ̀ wọ́n ń kọ́ gbálẹ̀ wọ́n ń kọ́ àwo bẹ́ẹ̀ làwa náà ń kọ́lẹ̀ fún wọn because they are not treating us well they are not treating us right. gbogbo ìgbàládẹ ń bẹ màmá pé màmá ẹ má wo tàwọn ènìyàn wọ̀nyí àwa tá pọ̀jù ní kẹwò àwọn Yorùbá tẹ̀ tiẹ̀ mọ̀ rárá náà pọ̀jù tẹ̀ tiẹ̀ mọ̀ traces wọn tọ́dẹ̀ wà all over the world. àwọn yìí ń bọ̀ wá jáde tí ìlú wa bá dáadé coming home wọ́n bọ̀ ń lè ṣé àwọn fọ̀nà gàwé yìí nìkan lẹ máa lísìn sí ni ẹ̀ẹ́dẹ̀ ṣàánú kẹrù ọjọ́ kan àná nígbà tí àwọn ọmọ wọn jáde pẹ̀lú ìdùnnú ìkan nínú àwọn òbí sọ wípé àwọn ọmọọgbà tó lọ so ohun tó lọ náà kó lọ find solution lọ́dọ̀ màmá ẹ̀ mọ́ wa excuse me is it there kò ṣe ẹ̀bi ẹnikẹ́ni kò ṣe ẹ̀bi ẹnikẹ́ni kò sẹ́ni tó máa ṣe tí ò ní bínú sódì táwọn ènìyàn dẹ̀ wá ń bẹ̀ sí ọmọ sọdún kan kọjọ́ mélòó kan kó pé wọ́n yí ẹ̀ ó sọ̀rọ̀ nínú vn ẹ̀ ó ní kí wọ́n lọ send email ẹ̀ rí pé máa yorí ẹ̀ ò pé website how many times láti lọ bẹ̀ tó jẹ́ pé at the end of the day ọ̀tọ̀ ni message ẹni tó ń gba message and there is no even kò sí response ẹ̀ tí ẹ lè send nǹkan kan wọ́n ní ibì kan wà tó jẹ́ WhatsApp ṣé wọ́n fún WhatsApp wọ́n fi send WhatsApp number sí gbogbo ọmọ Yorùbá ni ìgbà tó ní ká máa lọ ṣe bó níbi tí gbogbo wa fi ọ̀rọ̀ wa sí níjọ́sí wípé ẹ̀yin tẹ́ lè ṣe irú iṣẹ́ báyìí tó bá jẹ́ pé ń tà nípa iṣẹ́ ẹ̀yin tẹ́ ní òye àwọn ìmọ̀ràn agbaṣẹ́ṣe ọ̀tọ̀. ìgbà kan tá ń fi mẹ́sẹ̀gì ìmọ̀ràn sílẹ̀ àwọn ìmọ̀ràn tó padà wá di blueprint wọ̀nyí ìgbà tá ń fi àwọn mẹ́sẹ̀gì sílẹ̀ níjọ́sí ṣé bó ń lọ kí ló dé tí gbogbo ẹ̀ ò lọ mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fojú inú wo kinní yìí ẹ jẹ́ fojú inú wo ẹ má kàn jẹ́ a máa fojú ọ̀tẹ̀ wò ó gbogbo ọmọ Yorùbá náà kò sọ́dẹ̀ nínú gbogbo wa kò sí dìndìnrín nínú wa ẹ lè máa treat wa báyìí kínú wa máa dùn ẹ má jẹ́ kínú àwọn ọmọ Yorùbá bàjẹ́ màmá mọ́ àti bá wa bẹ̀rẹ̀ dáadáa gbogbo aládé ń gbàdúrà kọ́ lọ́ọ̀ jẹ́ kán ṣe dáadáa kán parí ẹ̀ dáadáa ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ wọn yìí ẹ fẹ́ parí ẹ̀yin ò fẹ́ parí ẹ̀ dáadáa and àbọ̀rọ̀ la máa ń sọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ àdòdìndì gbogbo àwọn ènìyàn tó lè dúró tó lè jẹ́ bí olùrànlọ́wọ́ fún wa ẹ blọ́ọ̀kì gbogbo wọn dànù kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti táàgì bàbá Wálé Àlì ní èṣù tó wà nínú ìrìn àjò ẹ ti táàgì bàbá Wálé Àlì bí ẹni tó jẹ́ pé òun ni ẹni tó wà so ẹni tí kò yẹ kán máa jírí àbí kán tiẹ̀ yá wájú ẹ̀ whereas ẹni yìí òun ni ẹni tó ń tọ́ yín sọ́nà tó bá jẹ́ pé mi ni màmá ni màá fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí Wálé Àlì sọ màá dẹ̀ fi ọgbọ́n inú digest ẹ̀ àwọn eléyìí irun tó ń sọ yìí òun kọ́ ni kókó ọ̀rọ̀ wọ́n kàn da gbogbo ẹ̀rú wọn bàjẹ́ ni nígbà tó wá gbèrú vn yìí ń sìn tó ní ẹ màmá ti make up mind ẹ kò dẹ̀ sẹ́ni tó lè change ẹ̀ àwọn ti ṣe táwọn lè ṣe àwọn dẹ̀ ti stop ta ni yín ṣọmọ Yorùbá gbéṣẹ́ fún ẹni ta ló gbé ẹ sípò who are you. ó ti ní kọ́ ọmọ Yorùbá ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ náà ti gbọ́. ta ló gbé ẹ sípò tó dẹ̀ ń yọlé ayé lẹ́mí gbogbo ìlú tó ń yọlé ayé lẹ́mí àwọn ọmọ ọlọ́mọ tó wà níbi tó ti ń wojú Ọlọ́run it is well. Bàbá Wálé Àlì Ọlọ́run á ràn yín lọ́wọ́. Àmín àmín. Ẹ jọ̀ọ́ ẹ fi àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀ ẹ má dá sí wọn mọ́. Ohun tó ń bá lè fẹnu wọn sọ ẹ jẹ́ kí wọ́n máa sọ. Ṣé rí píríṣì yín wípé àjọṣepọ̀ ló dára yẹn ẹ jẹ́ ká dì í mú. Tó bá wu màmá fúnra wọn kọ́ máa wò ó pé ó yẹ káwọn yí ọkàn padà. Ó kù àwa ó kù àwọn ó kù Ọlọ́run tó wà láàrin gbogbo wa nígbà tí a fi ń sọ wípé màmá ẹ máa báṣẹ́ lọ màmá ẹ máa báṣẹ́ lọ mo wà máa báṣẹ́ rẹ lọ iṣẹ́ rẹ ń dùn mọ́ wà yéye mo wà máa báṣẹ́ rẹ lọ bá ṣe ń kọ́ ń gbà yẹn nìyẹn torí náà ẹ jẹ́ ká fi ìyókù lẹ̀ fọlọ́run gbogbo ìyókù ẹ jẹ́ àfilẹ̀ Ọlọ́run the Lord will fight our battles Ọlọ́run máa ja ìjà wa gbogbo ogun yìí ogun lélẹ́yìí tó dojú kọ ọmọ Yorùbá Ọlọ́run máa ja ogun yẹn lájà yìí fún wa ṣùgbọ́n àwọn ibi tó bá yẹ káwa ti kópa pé gẹ́gẹ́ bí ènìyàn a ò gbọdọ̀ dáadáa Ọlọ́run irú ẹ̀ ní ìpè tí mo pè wọlé yìí torí náà màmá mú wà níbikíbi tẹ́ bá wà ẹ rántí o ẹ rántí ìpìlẹ̀ ìrìn àjò yìí ẹ rántí ìfẹ́ tí àwọn ọmọ yẹn tán fi fò jáde àgàgà irú ọmọbìnrin yẹn tó sọ wípé ìfẹ́ ìrọ̀rùn lòun ní tóun fi jáde ẹ rántí gbogbo àwọn ọmọ wọn yẹn àtàwọn arúgbó inú wọn àwọn tó wà ní èjì yín torí mi ò ní fẹ́ kírú èjì mi báyìí kó wá lọ ṣẹ̀wọ̀n
ẹlẹ́dàá mi ò ní jẹ́. Màmá, àwọn tó wà ní èjì yín, ẹ fi wọ́n sí shoes yín, ẹ wo bó ṣe rí. Bóyá ẹ máa wá change mind yín nígbà tẹ́ ń sọ fún wa pé gbogbo ẹ̀yin tẹ́ ń dáwó, ẹ máa dáwó, ẹ máa dáwó, ẹ máa dáwó, ẹ máa send slip sí Ìjìnlẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń dá ẹ máa send ẹ̀ sí Ìjìnlẹ̀. Ẹ máa send ẹ̀ through email. Ọ̀rọ̀ dídùn ni o. Ọ̀rọ̀ dídùn ni nígbà yẹn. Kí ló wá dé nísìnyí? Tí ọ̀rọ̀ dídùn yẹn kò lè tọ́jú àwọn ọmọ tó wà ní prison. Tí ọ̀rọ̀ dídùn yẹn kò lè padà wá sétí àwọn ọmọ Yorùbá. Tí ọ̀rọ̀ dídùn yẹn kò lè mú inú àwọn Yorùbá dùn mọ́. Èèyàn mélòó ló ti ń pè jáde nínú àwọn ìkànnì mà? Ìbàjẹ́ lórí ìkànnì yẹn kí n má dárúkọ anybody. Àwọn mélòó ló ń pè jáde tán tún praise yín bó ṣe máa ń praise yín tẹ́lẹ̀ mà? Ìmí máa kọrin báyìí, ó lè fi 30 minutes kó máa kọrin. Mo ti ẹ̀mí nìkan báyìí tó máa ń pè yín ní Sisi Moa. Sisi mi Moa. Eke bullet ni. Akọrin á praise yín Sisi Moa. Ẹ ti gbàgbé ni mà. Ẹ jọ̀ọ́ mo fi ọ̀nà Ọlọ́run bẹ̀ yín. Ẹ tútù oorun sùn. Ẹ tútù sùn gẹ́gẹ́ bí àgbàlagbà, gẹ́gẹ́ bí abiyamọ, gẹ́gẹ́ bí alábàárò ọmọ, gẹ́gẹ́ bí ẹni tó gbọ́gbé ọmọ, gẹ́gẹ́ bí ẹni tó ní feelings sí labour. Ẹ tútù oorun sùn. Kẹ́ ṣàánú àwọn ènìyàn wọ̀nyí. Kẹ́ rántí wọn, kẹ́ rántí gbogbo ọmọ Yorùbá tí wọ́n fi ìfẹ́ sowọ́pọ̀ pẹ̀lú yín. Kẹ́ lè bá débi tẹ́ bá dé. Ẹ̀bẹ̀ lábẹ́ yín o. Torí wọ́n ní wọ́n ń gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀. Ẹ̀bẹ̀ lábẹ́ yín. Ẹ má dẹ̀ rí Wálé Àlí bí ọ̀tá yín o màmá. Wọ́n ní tí ènìyàn ọmọ ìyá méjì bá wọlé, tí wọ́n bá rẹ́rìn jáde, wọ́n náà tanra wọn jẹ ni. Àwọn tó bá dàbẹ́ ni pé wọ́n kanjú mọ́ra wọn díẹ̀, àwọn yẹn gangan ló ń sọ òótọ́ ọ̀rọ̀. Àwọn ènìyàn wọ̀nyí tó ń rẹ́rìn tó ń ṣe màmá wa, wọ́n ń tàn yín ní màá wọn. Àwọn máa jó lọ́mọ wẹ̀yìn yẹn, wọ́n ń tàn yín ní màá wọn. Wọn ò nífẹ̀ẹ́ yín dénú o, torí inú àwọn ọmọ Yorùbá ò dùn. Inú àwọn Yorùbá ò dùn mọ́ o. Gbogbo àwọn yòókù tán bá sọ̀rọ̀ dáadáa, wọ́n pretend ni. Àwa kan dẹ̀ wá àmọ́ wọ́n ṣe ń pamọ́ sábẹ́ ìka kan. A lè pretend. Ẹ̀yin náà lẹ́dẹ̀ sọ ẹ ní kí gbogbo ọmọ Yorùbá ní confidence. Ẹ rántí ọjọ́ yẹn, ẹ ní àsìkò sọ̀rọ̀ sókè láwà. Ṣùgbọ́n nísìnyí anybody ò lè sọ̀rọ̀ sókè mọ́. Àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń bá wa sọ tẹ́lẹ̀, ó ní mo rán yín létí mà. Bóyá irú ọ̀rọ̀ yẹn, torí Ọlọ́run gan sọ, ó ní ẹ rán mi létí àwọn ìṣe mi àtijọ́. Bóyá irú àwọn ọ̀rọ̀ yẹn mà, bóyá ẹ tún lè lọ ponder on it. Ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àti òye tẹ́ ẹ fi rin ìrìn àjò yìí débi tó lápẹẹrẹ. Tẹ́ ẹ ní fi kú sọ́nà bí èéfín, Olúwa fi jogún fún yín o. Bàbá Wálé Àlí, ẹ máa bá ṣe yín lọ. Èṣù ò ní yẹ̀ yín lọ́wọ́ wò. Ìmọ̀ta ò dẹ̀ ní jọ lórí ayé yín. Gbogbo ibi tán bá ti pétépèrò ibi wọ́n máa dàlé wọn lórí ni. Ẹ̀yin ẹ má ṣe kà sẹ́nikẹ́ni. Torí wọn ẹ̀yin náà ẹ̀yin àgbàlẹ́ ní tàrígi ṣẹ́gi bá ṣẹ́gi tán àforí ara ẹ̀ gbé. Ẹni tó bá ṣẹ́gi aburú nítorí yín àforí ara ẹ̀ gbé. Ẹ fọkàn ara yín balẹ̀, ẹ máa bá ṣe yín lọ. Ẹ fi máa yẹn lẹ̀. Bóyá òun náà dẹ̀ ti fẹ́ gba bus stop. Bóyá òun ti fẹ́ fún ní junction. Yes. Òun ló ṣe ń jambla ẹnu. Ẹ filẹ̀, it is well with you. Amen. Thank you very much. God bless you. Mo kí gbogbo ọmọ Yorùbá ó dàárọ̀ láyọ̀ láti o. Ẹ ṣé ìyá wa, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Thank you. Bye. Ṣé nítorí kan ní jẹ́jẹ́ mo jókòó kì í jẹ̀bi ẹjọ́. Gbogbo àwọn tó yẹ pé àṣà ìyàwó kan kò ní bí a ní alábòsí ni wọ́n. Olúwa ni olùṣọ́ àgùntàn mi kí ó ṣàlàyé mi. It's very easy, it's very simple. Tí bá yà bàrà kó lọ́nà yín sí, tí bá yí sí gbólóhùn mi, ẹ rí báwọn tó kù náà wọ́n ṣe máa yà wá bò mí bí. Èyí tó jẹ́ pé ẹ̀yin lẹ́nu lọ flag mi tẹ́ ń report mi, ẹ̀yin á ń rí, ẹ jẹ́ kí n pàdé ọ̀rẹ́ mi dà sí side yín. Ẹ rí thousands of èèyàn tó máa wò mí bí. Tí bá pàdé ọ̀rẹ́ dà sọ́dọ̀ yín. Ẹ fún mi lónà, ẹ fún mi ní kankan. Mo ń promote. Màá tún gbé fọ́tò màmá, màá gbé fọ́tò Adélé síbẹ̀. Nígbà tó yá fúnra yín lẹ lọ gbé gili lórí, lẹ lọ kọ̀kọ́ kúkọ lórí fọ́tò màmá yẹn àtàdélé. Ibi tó hàn ní ìbẹ̀rùdé, content tó wà lórí walls tó wà lórí banner yẹn ọ̀tọ̀ ni. Ìyá Dókè Onítìrí ló wà ń bẹ̀. Mobọ́lájí Ọláwálé Akínọlá ló wà ń bẹ̀. Ẹ̀dẹ̀ lọ yí nǹkan míì ń bẹ̀ níbi tẹ́ ẹ fi àdé. Kì í ṣe Wálé Àlí ò gbé fọ́tò ẹ̀ síbẹ̀. Mi ò gbé fọ́tò ya Brown sí nígbà yẹn. Fọ́tò ẹ̀dẹ̀ lọ gbé nǹkan mi ẹ̀dẹ̀ lọ parọ́ sórí ibẹ̀ níbi tẹ́ ẹ̀ ní làákàyèdè. Máa wo ìmọ̀ àkọ́ máa rẹ́rìn àìmọye ọ̀rọ̀ tó wà lọ́wọ́ mi àìmọye oríṣiríṣi nǹkan tó wà lọ́wọ́ mi.
báwo ló máa lọ dárúkọ mi ṣé mo bá yín dá gbólóńgbò ni àbí mo bá yín dé ìyàgànkù ẹ̀yin fẹ́ kọ́ máa sọ̀rọ̀ yá yẹn lẹ́yìn kó diun tẹ́ ẹ̀ ní jẹ́ kí yá yẹn gbọ́ kẹ́ máa sọ pé màmá o màmá wa ni ẹ kó iṣẹ́ takuntakun kó di lọ́la kí gbogbo gbùdùgbẹ̀ kó wá já sílẹ̀ ẹ wá já yá yẹn sílẹ̀ ní kóńbó ẹ̀yin aṣèrè dédé ẹ já yá yẹn sílẹ̀ ní kóńbó mo dẹ̀ á dúró sórí àpáta ayérayé tẹ́ pé mímí kò lè wù mí mo dúró sẹ́yìn yá yẹn ló jẹ́ kí n máa sọ òótọ́ ọ̀rọ̀ tí mo ń sọ gbogbo ohun tí mo ń sọ yẹn kí ẹ̀yin kó bá lè gbọ́ ọ̀rọ̀ mi pé ẹni yóò kò fi ẹ̀tàn bá mi ṣe kò tiẹ̀ wò pé bẹ́ẹ̀ ó korò bóyá tí n bá gbọ́ bóyá inú á bí mi ó ń sọ ni kí n lè gbọ́ kí n lè rí kankan wọ́n ní káde tí bá lè gbọ́rọ̀ la ṣe ń sọ létí ọmọ ẹ̀ èmi kò lórí ẹlẹ́tàn ẹ̀yin position lẹ́ ń wá owó àti wà lọ́dọ̀ ìyá wa ń bá ìyá wa ṣe ni mo kò nínú ẹ̀ ẹ lọ ṣọ́ra yín o jẹ́jẹ́ ara mi ni mo jókòó àná ọlọ́run àwa lórí ayé ẹnì kankan wa kò ní bàjẹ́ fún gbogbo àwọn ní ojúrere la fi ń wo ojúrere la fi ń wẹ̀ lálẹ́ kẹ́yìn rẹ̀ àti fìtílà bá kú tí ó dára wọn ní ọwọ́ ọlọ́mọ aráyé fi ń túnṣe ok bàbá kan lẹ́ẹ̀kan mo ní kó pè padà mo bọ̀. lẹ́yìn ọwọ́ ọlọ́mọ aráyé fi ń túnṣe àti mi àti wa àníbẹ́kún sàn àníbẹ́kún jẹ́ ẹni ẹlẹ́ni ayé kan nígbà ṣe wá ṣe ẹ̀gbọ́n nígbà rí ọwọ́ wa dànù àti gunlé erùpẹ̀ gbogbo ló dáhùn ní bálé ṣe wọn ní ọ̀nà gbàyàwó ní tèkúté ilé ẹ bá gbóhùn sókè bàbá tó pè láàmọ́ ìlú olè ti pè sà ìlú Ìbàdàn ló lóyọ̀lé èlò kápítà ẹ ti pè gbóhùn sókè. bẹ́ẹ̀ ni sà ṣe rí bàbá Wálé Àlè ẹ̀yẹ máa bá sẹ́yìn lọ ṣe rí ẹ̀kọ́ tí ń fojú mú hàn àwọn náà ti ń tà sí ara wọn tẹ́ ẹ bá gbọ́ náà ọ̀rọ̀ tí wọ́n yọ arákùnrin yẹn ń sọ pé àwọn làwọn lọ gbé ọ̀rọ̀ fún màmá abẹ́ ẹ̀gbọ́n débẹ̀. ó sọ. ẹ̀kọ́ tí ń fojú mú hàn ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ kí wọ́n máa bá a lọ. ṣebí ńgbà tí Adelé dé gbogbo àwọn làwọn ń bọ̀ ń bàdàn táwọn bá ti délé Ìbàdàn báyìí gbogbo àwọn làwọn ń bọ̀ mélòó la rí nínú wọn wọ́n ti gbogbo àwa ta gbogbo àwọn àyàwá wọ́n ti gbogbo wa ta so orí ló ń lo àwọn wa bá a ṣe ń wọ àwọn èèyàn wa lọ́ọ̀kan lè tí wọ́n ń kó wọn so definitely táwa náà bá wà bẹ́ẹ̀ bó ṣe ti àwa náà nù ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká máa lo àdàbí fún wọn àwọn àgbà sọ yípa àdàbí ó jàjò ògùn àdàbí tẹ̀ bá tilẹ̀ Yorùbá ní gbogbo làǹjà fún kálíbọ́nù nira làǹjà fún ni ò ní dájọ́ fún wọn ẹja fi wọ́n lẹ̀ àdàbí ni ó mọ̀ sí dájọ́ àdàbí ni ó mọ̀ sí dájọ́ lórí wọn gbogbo màmá àtẹ̀yìn tí wọ́n ń tàjì lé orúkọ burúkú èmi ti sọ tó bá jẹ́ tílẹ̀ Yorùbá bá ti dúró tán so kí wọ́n sàrà gbogbo wọn ti lé àwọn kò gbọ́ à. nẹ́tíwọ̀kì nìyẹn o. ó sàlẹ̀ mọ̀ fún wa lóúnjẹ hello sir. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ṣé ẹ gbọ́ mi sà. à ń gbọ́ sí. hello. à ń gbọ́ yín sà. so tílẹ̀ Yorùbá bá ti dúró tán wọ́n ti láwọn ti kẹ́wọ̀n táwọn kò wá sí kí wọ́n kó owó sáré mọ́ fún wa lóúnjẹ ọ̀rọ̀ Yorùbá torílẹ̀ Yorùbá náà làwọn jà fún so nígbà wo bá yá òtítọ́ fara hàn lójú ẹ̀ màmá tó sì ń gbọ́ ẹjọ́ ẹgbẹ́ wọn ní agbẹ́jọ́ ẹnìkan dá so àwọn àgbàlagbà náà ló sọ ipá gbòòsìkà ní o tó jẹ́ pé ẹjọ́ ẹnìkan ẹjọ́ sáìdì kan ni wọ́n ń gbọ́ wọn àgbọ̀ sáìdì kejì so kí wọ́n wẹ́ fẹ́yìn wọn wò ìlú máa lọ máa sọ wájú mọ̀ wẹ́yẹ wọ́n lù fún màmá o máa lọ mọ̀ wẹ́yẹ wọ́n lù fún màmá tí ìjọ lọ wájú wọn mọ̀ kí wọ́n ti padà lẹ́yìn àwọn màmá ò mọ̀ fún wọn ṣe tàwọn o tí màmá bá gbọ́ kí wọ́n tó èrò ara wọn pa bí wọ́n ṣe ń ṣe pọ̀ yìí tàbí ń tẹ̀lé wọn tẹ́lẹ̀ o kí wọ́n wálẹ̀ Yorùbá kí wọ́n wò pé bóyá gbogbo bí ó ṣe ń wọ́ọ̀tì tẹ́lẹ̀ ló wọ́ọ̀tì ní ìsìn báwọn yẹn ṣe mọ pé ìjọba dé ń bọ̀ ní ìsìn gbogbo wọn ti gbàgbé kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ kí gbogbo wọn wálẹ̀ Yorùbá ní ìsìn kí wọ́n wá wo sí ṣẹlẹ̀ bàbá Wálé Àlè ẹ wò ẹ máa bá sẹ́yìn lọ Ọlọ́run máa dúró tì yín àwọn alálẹ̀ ọdún tì yín lágbára Ọlọ́run ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀ ní ọkọ̀ òye báyìí lágbára Ọlọ́run àtàwọn ọmọ yín ẹ máa bá sẹ́yìn bọ̀ sà ẹ kú sẹ́yìn. Thank you sir. ní ọmọ gbogbo olóòótọ́ olóhùn ló máa ń jó Chicago ọmọ ìyá aṣógún lè ọ̀tá àgé obìnrin innocent person nítorí pé ó ń ṣiṣẹ́ fún rẹ̀ torí pé ó nífẹ̀ẹ́ rọ ọmọ ọ̀tá àgẹ̀ àwọn aláburú ṣé bí ojú ayé wa ló ṣe kò kí sẹ́ni kankan nu wa tó kò níbi nǹkankan tá a rí ohun tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ yìí àbí mi pẹ̀lú ìrìnàjò ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Rivers State tí wọ́n declare state of emergency ṣé wọ́n ti búra fẹ́ nìyẹn lọ́hùn
ẹ wo battalion tó kó lọ síbẹ̀ àwọn ìlú tó yẹ pé ọkọ̀ kílẹ̀ mọ́ lọ́sàn gan gbogbo ẹ̀ là ń sọ pé kí gbogbo akájọ unite tí gbogbo ìlú bá jáde lẹ́ẹ̀kan iṣẹ́ tí ìyá ṣe iṣẹ́ yẹn máa dán iṣẹ́ ọwọ́ gbogbo wa dán ẹ̀yin kan á bọ́ síbi kan Wálé Àlí lọ́dàlẹ̀ Wálé Àlí ní kinní kan jẹ́jẹ́ ara mi ni mo jókòó àní ìgbọ́pọ̀ yín gba àdá yín ni tẹ́ ń bókè dìtẹ̀ òkè òsì òkè òjẹ́ òkè èmi ní máa borí yín bẹ́ẹ̀ fò sókè bẹ́ẹ̀ sẹ́yìn tán lẹ̀ bẹ́ẹ̀ bá lérò pé máa kó nínú ìrìn àjò DRY kó fún yín yóò ní kó àjọ máa ṣe débi tí ibi ẹ̀yẹ ni àjọ máa ṣe débi ẹ̀yẹ ni torí gbogbo ọgbọ́n tẹ́ ń dání pé bí a pé màá lè bínú bírú ìtẹ́ ẹ ṣe ń gbà yẹn tẹ́ lọ gba àwọn èèyàn pé kọ́ máa flag mi ṣe bẹ́ẹ̀ ti tún lọ ṣerú ẹ̀ náà sìn tí mo fi filẹ̀ fún yín ṣe bẹ́ẹ̀ ti ń ṣe mi ò mọ èèyàn tó wò mí mi ò mọ ohun tẹ́ ń ṣe antivirus ń sọ fún mi bí antenatal ń sọ fún mi bí pé ẹ ń flag ẹ ń report ara àtà ò flag mi àwọn Yorùbá nation tó wọ́n flag mi ẹ̀yin ọmọ òmìnira yìí náà ni ìwọ kàńdá tó wà nínú ìrìn àjò yìí mo mọ̀ pé kì í ṣọmọ kọlẹ̀ Yorùbá Ọlọ́run Olódùmarè á tú àṣírí ẹ̀ lọ́sàn níwọ̀n bọ̀ ọjọ́ tó kù kọ́dún yìí kó parí wàá dẹ́ni ẹ̀gùn wàá dẹ́ni yẹ̀yẹ́ Ọlọ́run á fà ẹ́ láṣọ ya pẹ́rẹpẹ́rẹ àṣírí àtú torí ò fẹ́ rere pẹ̀lú ilẹ̀ Yorùbá nítorí oúnjẹ tó fẹ́ jẹ. ẹgbẹ́ òun sókè. ó já gèrè. lákòókò mo fẹ́ kí màmá wa tí wọ́n pè wọlé láìpẹ́ yìí mo farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ wọn dáadáa inú àwọn èèyàn dùn. aṣọ títọ́ bí ẹni láyìn ìyá wa ní London bí ni Prince Cave ni. bẹ́ẹ̀ni èmi náà mọ àwọn tí gbọ́ wọn ó wọ̀ mí lára ẹ rí pé bàbá wa ọmọ táyọ̀ gan inú wọn kàn dùn bí wọ́n ṣe ń kọ́mẹ́ǹtì lé lórí ẹni pé àná wọ́n ní ọ̀rọ̀ lọ́gbọ́n ó máa ń tàn káàkiri ni. ẹ̀rí àkọ́kọ́ ẹ jẹ́ ká fi àṣìwèrè lẹ̀ kó má ṣe bó bá ṣe wù tábàlẹ̀ tó ní ká tó fi ilẹ̀ náà gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà ṣe máa ń sọ pé tábà ní pé kí àṣìwèrè ó ṣòkú yẹ ó lè sún ó sọ pé ó máa jẹ wèrè làwọn yẹn ẹ tẹ̀ jẹ́ lọ́fọ́kọ́ fi yẹn lẹ̀ náà wọ́n ń bọ̀ wá sórí ẹ̀ gbọ́ mi fẹ́ sọ̀rọ̀ pọ̀ púpọ̀ jù torí ìtawà wà bàbá Wálé Àlí àtẹ̀yìn followers àtàwọn tó wà lábẹ́nu ẹ̀ wò kí nìyí celebration ló yẹ ká máa wà lọ́wọ́lọ́wọ́ báyìí ká máa celebrate pẹ̀lú bàbá Wálé Àlí torí pé kí ni ní bàbá gbé dání tó ń ṣe látijọ́ yìí tí ò dẹ̀ yẹsẹ̀ ń bẹ̀ green flag ní tó ń pè ní green flag ó ń jáde òtítọ́ ọ̀rọ̀ tó ń jáde wọ́n lè má ti máa bẹ fún yín ká máa sọ fún yín ibi tí ọ̀rọ̀ yìí rìn dè àwọn tó lóye tó ní ọgbọ́n tó ń dẹ̀ ní ọkàn gidi wípé yes àwọn fẹ́ orílẹ̀-èdè àwọn ni kì í ṣe bóyá wọ́n ń wá ipò àbí wọ́n ń wá owó àwọn wèrè tó ń sọ̀rọ̀ tó ń ṣe bí wọ́n ṣe ń ṣe yẹn ẹ̀wọ̀n ṣiṣẹ́ kan ẹ̀wọ̀n gbéṣẹ́ kan lé mi lọ iṣẹ́ òṣì wo ni wọ́n gbélé lọ́wọ́ iṣẹ́ orí burúkú wo ni wọ́n gbélé lọ́wọ́ reconciliation or anything ẹ̀wọ̀n program ṣe kẹ́ wá bí ẹ máa ṣe kó ọ̀rọ̀ sí orí àwọn ọmọ Yorùbá àti kẹ́ máa bàyàn jẹ́ kẹ́ máa ṣe divide and rule kẹ́ máa ṣe pé kí ló kàn yín gbàgbọ́ yẹn ẹ lọ wá iṣẹ́ gidi ṣe wọ́n gbéṣẹ́ fún ẹ lóòótọ́ nìyẹn ṣé iṣẹ́ tó ń gbélé ẹ lọ́wọ́ nìyẹn ẹ̀ẹ́dẹ̀ ń ta àbùkù sí ìyá ìlara bàbá Wálé Àlí ní ìkọ́kọ́ ló ní ọ̀rọ̀ láti sọ sí ìyá onítìrí o àwọn èèyàn dákẹ́ ni o. òòrè tó tún délé ó ní káwọn ọmọ Yorùbá àwọn ọmọ tínú ń bí oníkan fèsì ìyá kan bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ìyá kẹ́rí ẹ̀rí. ọmọ nítìrí àwọn àgbààgbà tó wà lẹ́gbẹ̀ẹ́ yín gbogbo tó bá bá yín sọ tó àgbà sí yín ẹ lọ da àwọn wèrè tó ń sọ pé àwọn bá yín ṣiṣẹ́ tó ń wà ní tó ń jẹ́ rí fàfi àwọn olú shit olú black shit gbogbo wọn shit yẹn kẹ́ ẹ lọ da wọn nù o torí wọ́n kó ẹ̀rẹ́ báyìí èmi tèmi sọ̀rọ̀ yìí kì í ṣe proud o mo ti sọ fún mo lè sọ mo tó ti kọ síbẹ̀ yẹn wọ́n bá bí ìyàlá ìyá wọn dáa kàn jẹ́ ká pàdé nílẹ̀ Yorùbá yẹn òun àti black shit yẹ ìjọ tó ti pariwo lórí íńtánẹ́ẹ̀tì ewúlẹ́rí wọ́n bẹ̀rẹ̀ ewúlẹ́rí èdè wọ́n bẹ̀rẹ̀ síbò ní bàbá kan sọ̀rọ̀ yẹn ní gbogbo wọn ṣe pariwo tó àti wèrè àjàkárò tó ló ma òun bọ̀ òun ṣe gbà sọ̀rọ̀ ẹ̀gbọ́n tí ìṣọ́ rẹ̀ pọ̀ tẹ̀ ní everybody ni. orí tí ẹ yọ wọlé ó yọ wọlé bí pé bẹ́ẹ̀ kọ́ ni wọ́n gbà nínú ọdún yìí. kí ló dé náà ẹ má máa tọmọ Yorùbá mọ́ ẹ kú níbi ọ̀tẹ̀ ẹ lọ wá iṣẹ́ gidi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lẹ̀ ibi tó rí yóò ti pé ǹjẹ́ mọ àwọn tó wà lórí ilẹ̀-èdè Yorùbá yẹn tó jẹ́ pé nǹkan fẹ́ ṣe pẹ̀lú ìyá yìí ǹjẹ́ báyà yẹn sọ kò ní dá fún gbogbo yín ẹ̀ ní jèrè ọmọ olóṣìṣẹ́ olórí gbogbo ṣé wọ́n ṣèpàdé torí pé o lè gba ipò nígbà tí blanchett yẹn wà ní nkẹ́ ọ̀dọ́ màmá torí pé kò lè gba àpò kò lè súnmọ́ bẹ́ẹ̀ ó ti súnmọ́ bẹ́ẹ̀ sí ṣé bí àwọn àṣírí tí wọ́n máa sọ pé ẹ má sọ fẹ́ anybody ẹ má ṣe gba nǹkan àwọn èèyàn ṣe lábẹ́ lónìí tó ń ra ṣe ṣé wọ́n fẹ́ dalẹ̀ ni àbí wọ́n tún àtúnṣe lórílẹ̀‐èdè yẹn ìwà lọ gbé bá blanchett torí kò fẹ́ gbà kò lọ́wọ́ ẹ̀ kò ní dá fún ẹ wọ́n dalẹ̀ lórí tó bá bí ẹni tó jáde wá kó tó wá sọ ọ̀rọ̀ kátàkátà pé kíní kan ṣe kíní kan iṣẹ́ òṣìwé náà gbélé lọ́wọ́
tẹ ayé gbé ṣépè mọ́ ayé má gbé ṣépè ẹ̀kan ẹ má gbé ṣépè torí kò ṣépè mẹ́. Má ṣépè fún wọn jàre, má ṣépè fún wọn. ẹ bá jẹ sọ̀rọ̀ bàbá bí pọ̀lúpọ̀ yìí jẹta tó jẹ́ olùkọ́ wa máa kálọ̀ olùkọ́ wa máa sọ̀rọ̀ sí kan ta ló fi sípò láti ṣe ìdíyìn kan ta ló fi sípò ọmọ Yorùbá ló fi sípò àbí tó ló bá gbà fún kò sẹ́ni tó gbàjà àgbà fún everybody pé kí nǹkan yìí máa lọ tó wá fẹ́ ṣe the right thing ni kí wọ́n sọ pé kí wọ́n burú pẹ̀ ṣé ìmọ̀ tó tẹ̀ pé ní constitution ni ẹ̀mọ́ tó ń pè ní law ẹ̀mọ́ tó ń pè ní ethic orí ta fún gbogbo yín. tó bá kàwé tó sọ mọ́ wọn tó kàwé ni ètò kò ẹ̀ka máa ṣe rábàràpá kọjá lọ́kọ́ nígbà tó bá dé ojú ẹ̀ màmá mú àgbà máa gbà ẹ kí n sọ kí ní kan fún yín ó sì rú gbọ́dọ̀ ní ẹ̀ tí ì mọ̀ kankan nítorí kẹ́ ẹ máa jà fún tó ẹ kẹ́ ẹ máa sáré fún màmá mú à mọ̀ ń sọ lẹ́yìn ẹ lọ mú àwọn ajáwèrè yín so torí pé kí ni ní tó wà nílẹ̀ tí mo tó yẹ kí wọ́n rán wọn rán ní tó wà nílẹ̀ tó yẹ kí wọ́n rán wọn rán òṣèlú tó gbàgbọ́ àgbẹ̀ fi màmá mú à ibi tá a ṣiṣẹ́ pé kẹ́ má dèrè ẹ̀ àtàwọn tó gbà pẹ̀lú yín tí ìṣàwọn orí fàfiyì lọ́tà àwọn òrèlè yìí ó fẹ́ ṣì yín lọ́nà lórí tó wà ní ẹ̀jì mọ́ kí ẹ ṣe àyíká lọ́ba gbọ́ ẹgbẹ́ orílẹ̀-èdè ẹ tẹ́ sùn ìtọ́ra fún yín wọn lè máa gbàdúrà kan lọ́ba ṣe ìyàwó ìfẹ́ ìfẹ́ gbọ́ òní jẹ́ gbogbo yín bẹ́ẹ̀ kó tẹ́lẹ̀ nǹkan lè ṣe pẹ̀lú mua bẹ́ẹ̀ fẹ́ lọ́ba bẹ̀bẹ̀ kí tó bá jẹ́ mùsùlùmí ni kó lọ bá sórí àwọ̀ ó máa bẹ̀bẹ̀ fún Ọlọ́run jẹ́ kí mua kó ṣàṣeyọrí ǹjẹ́ mọ́ tó ṣẹlẹ̀ èyí tẹ́ jẹ́ Christian ìjọ ọ̀rọ̀ ló ń gbà ẹ̀wẹ̀ olórí dúkọ̀ ẹ̀ máa jáde ẹ̀ máa sọ rọ́bìṣì jáde torí ipò tó owó tó fẹ́ tẹ́fẹ́ orílẹ̀-èdè yẹn lọ ipò tó wà ní ṣe ìdílé tiẹ̀ tó lè ṣe ìdílé ó lè kọ́fà gbogbo yẹ tó wà lórílẹ̀-èdè yẹn ni tó ẹ̀ ronú ẹ̀yin afọ́ fún gbẹ̀mù yìí wọn kan tó ń pọ̀ máa jẹ́ kí wọn bí àwọn èèyàn ọmọ mú à ẹ̀jẹ̀ náà ro dáadáa gbogbo àwọn bàbá wa kì í ṣe ọmọ o wọ́n yàtọ̀ sáwọn ti tẹ́lẹ̀ o àwọn bàbá ló wà bẹ́ẹ̀ bí ìdílé ti yí làwọn tó wà bẹ́ẹ̀ àwọn olè máa gbàdúrà pé kí ìyà kó máa jẹ wọ́n ó gbọ́ ọmọ Yorùbá ló wà nílẹ̀ tó bá ti ṣe balabala òní kájá ká mọ̀ tó bá ti ṣe balabala òní ó yẹ kájá ká mọ̀ tẹ́lẹ̀ bá lọ kí wọn tó bá lọ ṣe tó bá lọ ṣàwó ṣé wọn lọ pọ́ìsì wọn ni oúnjẹ wọn fẹ́ gbé wọbẹ̀ kí ni wọn fẹ́ gbé wọbẹ̀ tí wọn ní tẹ́sítì ẹ má parọ́ fẹ́mi yẹn mọ́ àwọn èèyàn kì í ṣe wọn kì í ṣe eré fún àbí ti yín wọn kì í ṣe ọ̀dẹ̀ bí ti yín tánú ma gbàdúrà kó ń wọnú gálu yẹn ní ọjọ́ kan péré kátó máa sọ pé ó ti ń lọ sí ọdún kan ẹ jẹ́ ká fi rọra bá wò náà ó ní màmá wa kan sọ lẹ́ẹ̀kan yẹn àwọn olóńgbò ilé màmá mú wa àwọn tó lè gbà yìí àwọn náà bá náà fi ihun tí ò dáadáa fi rẹ yín lára iṣẹ́ òkú dàtọ̀ wọ̀ kí ló dé náà kẹ máa jáde kẹ máa sọ fún ọ pé ẹ wọn láti sọ́ọ̀bù oúnjẹ wọn fún kíni ìyá kan jẹ́ bẹ́ẹ̀ ṣé ìdílé ẹ̀rọ kọ̀ọ̀kan gbà wọ́n gbà lágbára tó máa kí àyà kó máa jẹ wọn ni tẹ́ẹ̀jẹ́ kó mi máa bọ́ lójú àwọn èèyàn lóríṣiríṣi ẹ wá sọ pé ẹ ń gbé kọ̀ọ̀kan dání pé àṣeyọrí máa wà bẹ́ẹ̀ ẹ lọ gbàdúrà gidi àwọn olórí burúkú kan máa jáde wọ́n máa sọ ìsọkúsọ iṣẹ́ ìlú gbé dání iṣẹ́ ìlú ṣe sọ fún mi àwọn tó wà lórílẹ̀‐èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́ tó tún lọ sórílẹ̀‐èdè Yorùbá tó lọ ṣe àwọn iṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́ kí ni wọ́n rí ǹjẹ́ wọ́n ní ọ́fíìsì ẹ̀ bẹ̀ olùṣì tó sọ̀rọ̀ yìí iṣẹ́ ìlú gbẹ́gbẹ́lẹ́ lọ́wọ́ tó ṣe bẹ̀ even lórí internet lórí sẹ́wọ̀n everything sọ fún mi tó bá ń ṣe tó gbélé lọ́wọ́ lẹ́yìn àwọn ṣiṣẹ́ iṣẹ́ òṣìwò ló ṣe tó bá ní project kan ọ̀rẹ́ ní tètè tó jẹ́ kó gbélé lọ́wọ́ sọ fún wa kálọ̀ wá lórí internet orí jẹ́ tó ń gbọ́ news ni news tó dárí nílé BBC tó gbé àjẹsíra gbé BBC tó gbé ẹjọ́ lọ́ọ̀kì mọ́ bẹ́ẹ̀ mo yíbo tí wọ́n lọ́ọ̀kì mọ́ bẹ́ẹ̀ news ẹ̀jọ̀ wọn gbé tó lè fásilé lẹ́yìn tó sọ jáde kí n gbọ́ news lẹ́yìn wọ́n mẹ́sàn ọ̀rọ̀ Nàìjíríà wọ́n bẹ́ ṣe máa sọ́ọ̀tì nǹkan bẹ́ẹ̀ wọ́n bẹ́ ṣe máa wá gbogbo ẹ̀ bó ṣe máa dá tó Yorùbá máa kú bẹ́ẹ̀ bó ti yẹ pé ti yín wọ́n máa sọ pé wọ́n pè náà lórí kò ní jẹ́ pọ̀lípọ̀lì jẹ́ láìjẹ́. yẹn ti tó bẹ́ẹ̀ wálé òkèyè ọ̀rọ̀ ẹ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ thank you very much. àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí tó bá dé náà lórí ìwọ tó ní pé kí gbogbo ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí yóò ní tìrí tó bá bẹ̀rẹ̀ sí ní búyà ẹ̀ ní náà ilé dálẹ̀ ẹ̀ sínú mídíà bọ́rọ̀ bá dẹ̀ délẹ̀ tán ẹ máa ń torí bọnú ni àwa la máa bẹ̀rẹ̀ sí ní kó lọ́tún tá a máa kó lọ́sì. ṣẹ́rí
èrò yín ni pé bí a máa fi ìrìn àjò yìí sílẹ̀ fún àní mi ò ní fi DRY sílẹ̀ fún yín bẹ́ẹ̀ gúnyán bẹ́ẹ̀ gún atalódó bẹ́ẹ̀ gún atalọ́lọ́ ìyẹn ò ní kí wàá ta wálé àlè kó padà òtítọ́ ọ̀rọ̀ tí mo wá ń sọ ń bí ni mo ṣe máa sọ ẹ̀yìn sìn torí pé mágbẹ̀yìn lọ́gá lédè ńké máa ṣẹ́gun ọ̀tá máa rẹ́yìn òdì bí kò bá ń pa wọn lẹ́wọ̀rọ̀ gbẹ́dọ̀ ká tèmi wálé àlè mọ́ wọn aburú tẹ ẹgbẹ́ dání fẹ́lẹ́ da ara yín ni ẹ̀yin failure wọ́n gbéṣẹ́ lé yín lọ́wọ́ ẹ̀ ń fail ìyá ẹ̀ lọ́tún àgbúrò Democratic Republic of Yorùbá nínú ilẹ̀ Yorùbá orí nẹ́ẹ̀tì lẹ ti ń jà káàkiri ẹ̀yin alábòsí ayé bàbá aláti Togo ẹgbọ́n sókè torí Ọlọ́run. gbogbo àdúrà tẹ́ ṣe pátápátá Ọlọ́run bá mú lọlé àṣẹ wa. lọ́la inú àwẹ̀ tá a wà yìí lọ́la inú oṣù tuntun oṣù àgbàríkà tá a wà yìí àdúrà gbogbo apáta àtọmọdé wa àtàgbà wa àtọkùnrin àtobìnrin àdúrà wọn gbà. àmín. gbogbo ibi tí ẹnìkọ̀ọ̀kan wa ti ní ìṣòro Ọlọ́run ọba Elédùmarè yọba yanjú ìṣòro náà ní agbára Elédùmarè. àmín ya Rabb. láṣẹ ìdúró Ọlọ́run Elédùmarè gbogbo tó lè ń dùn wá lọ́kàn tá à ń fẹ́ kí Ọlọ́run ṣe kíákíá Ọlọ́run ṣe kíákíá nínú àwẹ̀ ọlá inú àwẹ̀ Ọlọ́run Elédùmarè ó ṣe tá gbogbo à ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé à ń fẹ́ kíní Ọlọ́run ní ká béèrè òun fún wa bẹ́ẹ̀ ni torí kíní yẹn ọ̀pọ̀ lọ́dọ̀ Ọlọ́run oore yẹn pọ̀ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni ọwọ́ àpò ẹni tí ó béèrè tiẹ̀ nínú oṣù yìí oníkálùkù béèrè oore tó bá ń fẹ́ Ọlọ́run ọba Elédùmarè yóò ṣe fún oníkálùkù tó tá à ń fẹ́ ti dáadáa láti gbára Ọlọ́run ní tá à fẹ́ ńlá ìdá Ọlọ́run ní ṣe fún wa Ọlọ́run ọba ọmọ ti aburú ọba ọmọ ti dànù gbogbo àwọn èèyàn wa tó wà nínú ọgbà yẹn tí ò yẹ kí wọ́n wà ń bẹ̀ tó jẹ́ pé ìjà gbogbo wa náà ní á jáde bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ wá wọ ọlá yìí pé wọ́n fẹ́ gba òmìnira fún gbogbo wa pátá tí wọ́n fi débẹ̀ kì í ṣe pé wọ́n jalè tí wọ́n fi débẹ̀ o kì í ṣe pé wọ́n jà burúkú tí wọ́n fi débẹ̀ o wọ́n ṣe ẹ̀tọ́ ara wọn òmìnira ara wọn àti pé fún gbogbo àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ ní wọ́n fẹ́ gbà á lẹ̀ ní wọ́n fi débẹ̀ Ọlọ́run àwọn ọlá inú kan Allah Ọlọ́run lè gbọ́n jẹ kí wọ́n jáde láyọ̀ àtàlàfíà. àmín àmín. kí àwẹ̀ yóò tó tán inú àdúrà tá a wà fún ọjọ́ mẹ́wàá yìí k'Ọlọ́run ọba Elédùmarè ó mú àdúrà náà lọlé àṣẹ. àmín. yóò rí bẹ́ẹ̀ ó sì ti rí bẹ́ẹ̀. àmín. mo kí gbogbo wa pátápátá gbogbo àwọn ọmọ Yorùbá ògidì. mo kí yín ẹ kú sùúrù ẹ sì kú ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ ní Ọlọ́run fi dálé ayé Ọlọ́run pàṣẹ nínú ayé wa ni tá a fi ń sẹ̀mí bẹ́ẹ̀ kún fàyà kún Ọlọ́run kò ní kó lórí wa láíláí. àmín. wọ́n kí yín ẹ kú sùúrù sùúrù rẹ̀ wá tó a tún gbọ́dọ̀ ní sùúrù sí náà ni bá a ṣe ń sọ náà la máa sọ ṣùgbọ́n ẹ jẹ́ ká wá sọ pẹ̀lú sùúrù pẹ̀lú làákàyè pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye ẹ jọ mo pẹ̀ lórúkọ Ọlọ́run ṣe rí ọ̀rọ̀ yìí yóò wáyé bẹ́ẹ̀ torí pé àwọn kan tó wà tó jẹ́ pé ìdí màdàrú ni wà àwọn náà ń yé sí ọ̀rọ̀ yìí àwọn náà ń sọ pé ọ̀rọ̀ yìí ọ̀gbọ̀rọ̀ tán kọ́mọ ara náà ní fa gbogbo gbọ́nmi sí omi òtó yìí tá à ń bá àwọn ará bí fa ọ̀rọ̀ tá a sì ń fa òdodo ọ̀rọ̀ gidi ni màmá gan ti ń gbọ́ pé àwọn eléyìí wọ́n nífẹ̀ẹ́ ọmọ pẹ̀lú wọn lóòótọ́ wọ́n nífẹ̀ẹ́ ara wọn lóòótọ́ ẹ rí i pé àwọn tó wà nínú ọgbà yìí ọmọ ìyá wa ni wọn ò mọ orúkọ oníkálukú wa wọn ò mọ ṣùgbọ́n à ń jà nítorí wọn pé síbi torí wa làwọn arábì ti wà nínú ọgbà yìí torí wa náà fi wá mẹ́ kí ló dé tẹ́bí ọmọ fi pa wọn kí ló dé tí ọmọ fi jẹ wọn. gbogbo ẹni màmá yẹn ń gbọ́ wàláhì ìdàlẹ́ sọ́nà ìbílẹ̀ ìdásílẹ̀ wa gbogbo ẹni gbọ́ torí pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n wà tí wọ́n sọ bá màmá yìí sọ òdodo ọ̀rọ̀ àwọn kan wà tí wọ́n bá màmá yìí sọ òdodo ọ̀rọ̀ pé ìyá ẹgbọ́n nǹkan táwọn arábí sọ ẹtún wá gbọ́n nǹkan tí àwọn arábí tó súnmọ́ yìí tí wọ́n sọ ìyà tó wà ńbẹ̀ wàláhì ìyà tó wà ńbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba tó ní ọjọ́ ìní yóò wá ṣe ìyanu fún gbogbo wa inṣàlá ọkọ̀ wọ́n balẹ̀ inú ó dùn lẹ́yìn eléyìí ayọ̀ láwọn rí mo wá fẹ́ bẹ gbogbo wa ìpè ní ẹ jẹ́ ká pàlùdà kí ni ìlú tá a máa padà ní pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe ètò láàrin ara wa lábẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin àgbààgbà ẹ̀yin bàbá ẹ̀yin elétò ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe ètò kó jẹ́ pé ajẹ́rí àwọn ará bí nǹkan tí wọ́n ń pè wá yẹn tí ò fi ní rí bẹ́ẹ̀ ọ̀nà ẹni ká gbé gbà torí pé wọ́n fẹ́ tì wá sọ́nà bòmí nìyẹn wọ́n fẹ́ tì wá darí sí bòmí wọ́n fẹ́ ká máa lọ síwájú mọ́ ìjà yẹn náà fẹ́ ká máa jà Ọlọ́run ò sì ní gbà fún wọn. àmín. so mo bá yín lórúkọ Ọlọ́run lágbára Ọlọ́run sì yóò ṣe ṣe. lè dá lódò ní. ẹ̀yin àgbààgbà ètò ló kù nísìn ìgbésẹ̀ ló kù ìgbésẹ̀ táwa gbé táfi jẹ́rí wọn pẹ̀lú pé agbàgbọ́ pẹ̀lú kẹ́tí màmá gbé dání ni téèyàn bá gbàgbọ́ kò sẹ́ni tí ó dá màmá lóhùn agbàgbọ́ ni à ń fẹ́ kíní tí màmá tọ́lọ́ gbé fún màmá tó gbé dání ni à ń fẹ́ kíní yẹn ni láfi gbà màmá gbọ́ ṣùgbọ́n àgbà tó fẹ́ yí sọ́nà mí yẹn tó àwọn àtúnwá bẹ Ọlọ́run ni Ọlọ́run là ń bẹ̀ torí Ọlọ́run sì gbàdúrà wa ẹ dákun mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jẹ́ ká ṣe
àwọn alákọ̀ọ́jọ fúnra wa gbogbo wàhálà tá a ti ṣe láti ẹjọ́ yìí ẹ wọ àwọn kan tó jẹ́ pé wọ́n ti gbé wa lùgbẹ́ tá a ṣe mọ́ ibi tá a fẹ́ lọ mọ́ kí ayò tó wá dìde ìgbà tí ayò tó wá dìde òye ẹsẹ̀ lórí ìdìde tó dìde kò padà rárá torí àwọn òrí kọ́pọ̀ nàdá wọ́n á lè dọ̀la kọ́pọ̀ ọ̀nà yẹn dà tọ̀ ó kù sóhun àtọ́lọ́nu ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí kọ̀pọ̀ ọ̀nà yẹn dà ń lọ a sì ń rí pé ọ̀nà tí yà ń lọ yìí ibi tá a fẹ́ gbà kìnìún mọ̀ ní àwọn kìnìún ló wà ń bẹ̀ yẹn yà sì ń wọ bẹ́ẹ̀ lọ bó la ti fẹ́ ṣe bó ni yà yìí fẹ́ ṣe bó la fẹ́ gbé gbà gbogbo ọ̀rọ̀ wa ọkàn wa ń ṣe kàmìkàmì ṣùgbọ́n a dúró pẹ̀lú ìgbàgbọ́ torí ìgbàgbọ́ náà àwọn lẹ́yìn náà ní àwọn tó wà náà gba ìgbàgbọ́ ní ẹni tẹ́fù wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ìgbàgbọ́ ní ẹni tẹ́fù wà bẹ́ẹ̀ tún ọlọ́run ọba lẹ́dọ̀ yóò sì wá yọ wọn jáde ọlọ́run tó yọ Yúsúfù níjọ́ kìíní àná yóò yọ wọn jáde o wọn máa gba adé òkú lágbára Elédùmarè mo wá bẹ màmá mo bẹ̀ yín ẹ dákun mo bẹ̀ lórúkọ Ọlọ́run mo fi ìjọ tẹ délé ayé mo fi bẹ̀ yín mo fi bí Ọlọ́run ṣe bẹ̀ yín tẹ̀sí jẹ́ pé Ọlọ́run wọn á fi bẹ̀ yín ẹ jẹ́ pé Ọlọ́run níta ayé ni ẹ jẹ́ pé Ọlọ́run tọ̀run mo á bẹ̀ yín mo tún wá fi ọlá pé bẹ́ẹ̀ sì fẹ́ràn gbogbo àwọn ọ̀dọ́ tẹ́ ẹ fi pé gbogbo àwọn ọ̀dọ́ sóríire mo á fi bẹ̀ yín màmá mo á fi bẹ̀ yín ẹ dákun ẹ sọ̀rọ̀ wa ní ọmọ onínàkúnà àti kọsẹ̀nu ẹsẹ̀ tá a sì kọ̀ àmọ́ ìgbẹ́ ẹsẹ̀ náà sàn mo á bẹ̀ lórúkọ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ gbà wá lórí ọ̀rọ̀ yìí Ọlọ́run nígbà ó sì fún yín ṣe mo kí yín màmá ẹ kú iṣẹ́ takuntakun mo kí yín gan Ọlọ́run ní yọ yín kunu ayé Ọlọ́run ọba nígbà yóò fún yín ṣe pẹ̀lú ìrọ̀rùn mo kí yín gan. Bàbá Wálé Àlí wọ́n dá yín lóhùn bàbá mi ajé. ẹ kú sùúrù ẹ kú dúró sísìn tẹ́rí bí àgbà ṣe máa ń ṣe náà lẹ́ ń ṣeun torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń dún bẹ́ẹ̀ ṣe ń gbé lọ sókè bẹ́ẹ̀ ṣe ń gbé wọ́sílẹ̀ gbogbo ẹ̀ láàárín àsìmọ́ abitẹ́ ń lọ ẹ dákun ẹ wá dúró dáadáa kábíyèsí àsìkò tí ń tó wà pátá ìjà dúró dáadáa àsìkò ń tó ẹ má jẹ́ káwọn ẹni bíi àwọn tí ò jẹ ṣe kankan rárá tí wọ́n gbà kíni mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ ká dúró dáadáa ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa kó di ọ̀kan ṣoṣo káwọn náà fi lè rí tiwa jẹ́ ń bẹ̀ Ọlọ́run nígbà yóò sì gbà fún wa Bàbá Wálé oníṣúrí kò ní rẹ̀ yín o kí n gan kí o kí ẹ kúṣẹ́ takuntakun ẹ kúṣẹ́ gidi àwọn ni àwọn tó ti kúrò lórí ọ̀nà yìí náà ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti rẹ̀ wọ́n tó bá ti gbọ́rọ̀ díẹ̀ báyìí tó bá ti sọ̀rọ̀ sí wọn díẹ̀ báyìí wọ́n kó bẹ́ẹ̀ nìyẹn wọ́n kó bẹ́ẹ̀ ní sùpẹ́ yìí mú ẹni àmúra ẹ káàbọ̀ padà sórí ètò lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ olúwa ṣe the baby of Yorùbá nation ẹ káàbọ̀ ọ̀rọ̀ tẹ̀ gbà yẹn ọlọ́wọ́ bá nígbà rẹ̀ yọmọ kó yọnu kí n ga fọlọ́ kí mo dúpọ̀ ẹ̀ mọ́tò ń pé ọ̀rọ̀ púpọ̀ mo kàn rọ gbogbo àwọn ọmọ Yorùbá ni ẹ jẹ́ ká ṣe sùúrù ọlọ́wọ́ gbàgbà wa Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣé bàbá mo ń fi àkókò yìí láti sọ fún gbogbo àyìn wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀la ní ọjọ́ Sátọ̀dẹ̀ á pàdé nínú orí ìkànnì ní aago 8 ìrọ̀lẹ́ ọ̀la ogbó èmi àtẹ̀yìn kò ní wọ mi àwọn ọmọ aráyé ìṣù ẹni ẹ̀kọ́ ẹni ẹgbẹ́ àwọn apárọ̀ ọmọ níta kò ní lójú ẹni àwọn eléyìí ní alátakò ọ̀nì ní kápá lórí ayé mi àtẹ̀yìn o wọ́n ní oorun ayọ̀ lá máa sun àní ogun àsáré pé ojú rere Ọlọ́run ìṣọ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run á wà lórí ayé ẹni àánú Ọlọ́run àbá gbogbo agbé wọ́n fà àkókò yìí dágbére fún yín pé ire owó ire pàtàkì ire ọ̀rọ̀ ire àkú gbogbo wa kò ní wọ mi mo kí gbogbo alápapọ̀ pé ó dàrọ̀. ẹ wo Kampala àdìrẹ́lẹ̀ wò yẹ ṣe ti rí báyìí very beautiful ó lókun nínú tẹ bá sokun ẹ̀ tán sí ṣèpù ẹ̀ máa jáde síta gbágbágbá ló bá ṣe kí ni ló bá mú yes tí ó bá ṣe torí jákẹ́ẹ̀tì tí mo wọ̀ níbi bá ní kí wọ̀ tí bá dẹ̀ ní wọ̀ sórí jákẹ́ẹ̀tì sì kò ní fine bí ìdẹ̀ lè bọ́ jákẹ́ẹ̀tì kẹ́ má máa wo gbogbo bọ́dì mi very beautiful I have them kọ́lọ̀kọ́lọ̀ lóríṣiríṣi iṣẹ́ tí rí àdìrẹ́ ni very beautiful gan sọ́mà ti dé ẹ wá ra aṣọ ẹ wá ra àwọn aṣọ tẹ́lẹ̀ lò fún sọ́mà àwọn native tẹ́lẹ̀ wọ̀ lọ sọ́fíìsì tẹ́lẹ̀ bá wọ̀ ọ́dọ́ ọ́fíìsì bá òyìnbó gbọ́ bí ilé rẹ̀ pé where did you get this African wears I love your gown kákú máa sọ̀rọ̀ ẹni máa sọ fún wọn pé if you want to buy I will tell you where to get it wọ́n máa sọ fún yín pé fún wọn fóònù ọba lè di kí a fẹ́ ra aṣọ ẹ wá ra aṣọ o ẹ̀yin dádì náà agbádá wà Àtíkù wà gíláàtì pé náà sẹ́nitọ̀ gbogbo ẹ̀ ládé níbí báyìí ẹ̀yin ṣáà ti pè mí ẹni aṣọ tẹ bá fẹ́ ó wà ogun jẹ̀díjẹ̀dí ó wà tí mo dẹ̀ sure pé yes ẹ máa ṣe kíni ẹ máa mọ̀ pé rere lolúwa gbogbo ẹ̀yin bàbá mi any country tẹ bá wà agbójẹ̀dí máa dọ́dọ̀ yín tẹ bá nìdẹ̀ ti diabetes ó wà available ti manpower tó máa jẹ́ kẹ́ dúbò gidi gbogbo èjì ló kọ̀ sí ẹ ọjọ́ orí ni ẹ mọ̀ kó tágbà bá ti ń dé ara ò gbé pẹ́lípẹ́lí mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ tutù ẹ̀ dànù
bàbá 100 years lábúlé bímọ wọ́n á lọ fi àwọn ọmọ kókòkò yá tún máa lé wọn kiri wọ́n á tún máa ṣọ́ bàbá lọ́wọ́ ṣọ́ bàbá lẹ́sẹ̀ bí bàbá bá lọ oko tí ó tètè dé wọ́n á wá bàbá lọ sóko kí bàbá má ti lọ máa mú àwọn ọmọ mọ́lẹ̀ sínú gbólóko kí ni bàbá ń lò àgbo ni àgúnmu òun làwọn bàbá yẹn ń lò kò sọ́mọ àlè lọ́wọ́ àwọn arúgbó tó gbé village ọmọ kan ló bí fún wọn nítorí pé kí ni wọ́n mu àgbo tó bá di ká ṣeré bẹ́ẹ̀dì ara wọn máa jí pépépépépé ara wọn máa jí ó máa dàbí ara ọmọ kékeré wọn á gbá sí gidi wọn á tẹ akọlẹ̀ dò so gbogbo ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì ẹ̀yin náà ẹ wá ra àgbo mu nílé iṣẹ́ TL Natural Bar wọ́n ní ìdánwò ló bí yọ kẹrẹ ẹ dánwò kẹrẹ pé gẹ́gẹ́ lolúwa Lady K1 bíbí ní fún yín lòfo mi ò ní fún yín lòfo ẹ trust me bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ fẹ́ ra African food abẹ́ ẹ̀kọ́ fẹ́ ra fún yẹn yìí láwọn èèyàn sí Canada ẹ wá fẹ́ ra oúnjẹ fún wọn African food rice ọ̀fadà èlùbọ́ṣu sẹ̀mó gàrí epo pupa edé irú padoyam àti stockfish tí kò lè gúgú àwọn tó ti yọ gbogbo egungun ẹ̀ kúrò ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ pepper soup ingredient ata gógó ẹ pè mí gbogbo ẹ̀ ló wà available ojú òde tí ibi ní wáyé tì ẹ ṣe ogun àtúmọ̀ àfi ayọ̀ àti àlàáfíà àtúmọ̀ fi pàdé ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ bá mi tọ notification bell yìí ire o.